ẹ kálẹ̀. ẹ kálẹ̀ o. ẹ jọ ẹ kí kálẹ̀. ni nǹkan ẹ fẹ́ gangan gbogbo yín kí lè fẹ́ nẹ́tíwọ̀kì yẹn ti wọ́. pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kí lè fẹ́ gbà ń bẹ̀. kí la fẹ́ níbo kò yé wa náà kí la fẹ́ báwo. kí lè fẹ́ gbà gbogbo nǹkan tẹ̀ dáwọ́ lé yìí kí lè fẹ́ gbà ń bẹ̀. ṣe fẹ́ kílẹ̀ wá dàbí ilẹ̀ haúsá nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ haúsá ṣe fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá. tẹ bá fẹ́. no ẹ ní sọ ẹ tí ì dáhùn ṣe fẹ́ kí ilẹ̀ wá dàbí ilẹ̀ haúsá ẹ tí ì dáhùn. níbo ni ilẹ̀ yín tó ń dàbí ilẹ̀ haúsá. kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá. mi ò mọ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá torí mi ò débẹ̀. ok ṣe máa ń gbọ́ròyìn Màdúgùrí kí ló ń ṣẹlẹ̀ Màdúgùrí Sokoto Kano Gombe Katsina kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ọbẹ̀ yẹn. ní tó bá wù kó máa ṣẹlẹ̀ níbẹ̀ tí. ṣe rí báyẹn so ìgbà tẹ́ ẹ̀ sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá kò kàn yín nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benue sọ́wọ́n tí fi ẹ̀ ní kò kàn yín gbogbo àwọn mídìí bẹ́ẹ̀ bọ́ ṣe ló ń pa wọ́n nínú oko wọn tó ń gé wọn lórí gé wọn lọ́rùn ẹ̀ ní kò kàn yín tó dẹ̀ fi Islam ṣe kálájú wálẹ̀ kọ́ kó dọ́dọ̀ wàtà tó sọ̀rọ̀ nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ rí pé nǹkan tá à ń sọ̀rọ̀ náà nìyẹn pé kí mùsùlùmí yín ti ẹgbẹ́ yín ti máa pààyàn kò kàn ẹ̀yin òtòrò àti ìdọ́dọ̀ tẹ̀yìn bọ̀ káwa dákẹ́ tó tó dọ́dọ̀ tiwa náà tó sọ̀rọ̀. ṣé wọ́n ti pa fámìlì yẹn ni. nǹkan tá a máa sọ náà nìyẹn ẹni tí wọ́n pa ní Benue àwọn èèyàn tí wọ́n pa ní Katsina àwọn kì í ṣe èèyàn ẹlẹ́ran ara bíi tiwa ẹnìkan la sọ pé Islam kọ́ yín náà nìyẹn ọ̀dájú náà ní. Mr. Ahmad ewo ni ọ̀rọ̀ tẹ̀yìn sọ lẹ́nu báyìí ṣé nǹkan gidi nìkan tó ń ṣe ní gbogbo náà tiẹ̀ ni ṣé èèyàn ṣe ẹlẹ́ran ara ni ẹtẹ́bẹ́dẹ̀ àwọn kíní àwọn Fúlàní yìí náà ni àwọn Fúlàní yìí náà àwọn ọlọ́gọ́ wọn ṣe gbogbo tó pọ̀ jù yẹn tó bá ti gbà ẹ̀sìn wọn báyìí wàhálà tó bá sọ pé o lè join wọn báyìí wọn máa fẹ́ lọ́ máa dá ilẹ̀ ni kò sẹ́ni tí wọ́n mọ̀ ẹ wá dé ibà ẹ sọ pé kí ló fẹ́ gbà nú ẹ̀ iyọ̀ ló fẹ́ gbà nú ẹ̀. ṣé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ṣe lè wá sí Ìlọrin lọ́jọ́ ọba kẹwàá sọ. ok ẹni tó ń sọ̀rọ̀ bí a kò sí ojú ẹ̀ a lè wá sí Ìlọrin a máa wá sọ ọ̀dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ so máa gbé jẹ́ wá rán ẹ sí Ìlọrin tó sọ yẹn so mọ kí lorúkọ wèrè Gàmbàrí olórí yẹn Sùlù kí lorúkọ ọmọ àlè yẹn náà Sùlù yín nìlọrin sọ fún pé mo ní ayé ò ní da wàá sọ fún rẹ ni Sùlù yẹn èmi ti rán ẹ sí mo ti rán ẹ sí sọ fún Sùlù yẹn pé mo láyé ò ní da Sùlù yín tó wà ń lọ nínú yín kó wá sí Nàìjíríà mo ti rán ẹ sí Sùlù yẹn ayé ò ní da ibẹ̀ láyà wọ́n sọ pé ká máa bọ̀ ń lọrin alẹ́ gọ̀ọ̀gan kò dẹ́ sọmọ Ìlọrin tó sọ̀rọ̀ ará Ìlọrin ni ará Ìlọrin kò ń sọmọ Ìlọrin olódo. lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀ mọ́ pàpàyàn ni wọ́n nílò bẹ́ẹ̀ ni àwọn ajínigbé. àwọn ajínigbé kidnapping gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ apààyàn. ẹ wo ẹ yọ dànù. ẹ ti yá wèrè. ẹ kálẹ̀. alẹ́ ran ni ẹ ń pẹ́ gbọ́ngàn máa padà kú tú ẹgbẹ́ yìí ni wọ́n bẹ sọ́ọ̀sì ò gbọ́. bọ́ ó fọ́ lọ. bí Ramoni ṣe bí mo lọ́mọ nìyẹn Ramoni ajípani arìnpànìyàn wọ̀jà. ó ní ká wá sí Ìlọrin ọmọ Yorùbá ṣé Mr. Jawis ló sọ̀rọ̀ ó kẹ́ ọmọ Yorùbá ń gbọ́. ọmọ Yorùbá ìkàlẹ̀. lẹ́yìn mo wá ní last week ní ká pàdé lónìí tí mo sọ pé fóònù ti fẹ́ kú ní last week. Yes, ok kí là ń sọ last week ẹ rán wa létí ẹ jọ ẹ try kẹ wà ní tó quiet. àwọn nǹkan tó yà ń sọ náà ni àwọn nǹkan tó yà ń sọ náà ni wípé ẹni wípé Islam ó dá ẹ̀gẹ́ bí court pé àwọn court máa ń pa àyàn pé ẹni tó wà ti kó nínú Islam pé kí wọ́n pa. nǹkan tó mú káfẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé inú gbogbo ẹ̀sìn láyé Islam gangan òun ló jẹ́ ẹ̀sìn tó yẹ pé ó ṣe ẹ̀mí ní tó dájú Allah. Ànábì sọ pé an-nafsu bin-nafsi ẹni tó bá pààyàn ẹ gbọ́dọ̀ pa òun náà kí bá ṣe pé ó dáa Ànábì ò lè sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká gbé síta ṣẹlẹ̀ kálárúbáwá ṣẹlẹ̀ kálárúbáwá ọmọ Yorùbá tàtà. ok ms ẹjọ ẹ bá mi fún wọn ní Sunan Nisa'i 4059 ẹ ṣe Sunan Nisa'i 4059 so wọ́n ní ànábì ní ẹni tó bá pààyàn kí wọ́n pa so bọ̀ ọmọ mọ̀ pé àwọn ọmọ pé nǹkan mẹ́ta ló sọ wọ́n ti bá yín gbé sí ọmọ Yorùbá ẹ lè kà ẹ ṣe. ṣẹ́yìn nǹkan tẹ́ ń ṣe ogun lẹ̀ ń dá lẹ́sùn yàrá ọjọ́ tó wọ́n máa tó yín báyìí rí fíìmù ok láyé bàjẹ́. ok
أخبرنا عمران بن ọmọ موسى Yorùbá tàtà ẹni sùúrù náà ẹni sùúrù náà òun kò lè sọ̀rọ̀ òun kò lè ọmọ Yorùbá sọ̀rọ̀ tàtà ẹni sùúrù náà ẹ jẹ́ kí ẹni tó ń sọ̀rọ̀ yẹn délẹ̀ ọmọ Yorùbá tàtà ẹni sùúrù náà ẹ̀hún tíṣò ẹ má jẹ́ ajẹ́ kó sọ̀rọ̀ ẹ̀tàn náà ẹjọ́ mọdúrétọ̀ ẹ má ní sùúrù ọmọ Yorùbá tàtà ẹ má kàǹkọ́ tẹ̀ ń kà lọ ẹjọ́ mọdúrétọ̀ ẹ ní sùúrù táwọn èèyàn báyẹn bá wọlé wá ni ẹ jẹ́ kó máa kọ́ ṣe àlẹ́ wọn tán torí kò sí nǹkan tó lè ṣe ẹnu lásán ni ọmọ Yorùbá gbóhùn sókè. ọmọ Yorùbá ẹ tọ́ máìkì yín padà gbé àdìsí yẹn sí. sí big screen. mi ò rí mọ́ dáadáa ẹgbẹ́ sí bẹ́ẹ̀ gbé sí tẹ́lẹ̀ ẹ ti gbé sí big screen. mo ti gbé sí mo ti gbé sí bóyá network látọ̀dọ̀ yín ni ó ti wà bẹ́ẹ̀. mo ti gbé sí ṣé a ti rí. Yorùbá wọn ti gbé sí. wọ́n wà dọ̀ if network wọ́n wà dọ̀ if yà tí Quran bá wà lẹ́gbẹ̀ẹ́ yẹn lè gbé kúrò. أخبرنا عمران بن موسى قال حدثنا عبد الوارث قال حدثنا أيوب عن يورينا يكني هذا سوتي تو عم بيسكرين باي يقول كوش ó ti بيسكرين wà بدي ميو ó ti wà ń bẹ́ẹ̀. اوكي بس عم بقرا تمام عن إكرامة قال ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه النبي صلى الله عليه وسلم àwọn hadith yẹn wá láti bó ti bẹ̀rẹ̀ débi tí ó dé àwọn ẹni wọn dákọ̀ yẹn wọ́n yẹn wọ́n pẹ́ àníbi sọ pé ẹni tó bá fi ẹ̀sìn ẹ̀dẹ́ mo ti tún fún ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam báyà bí kò ń ṣe ẹgbẹ́ mo ti òkùnkùn tún ìgbà tó ní kọ́ pa ẹni tó ní kọ́ tó bá fẹ́ sin Islam lẹ̀ ṣé ẹgbẹ́ òkùnkùn ni àbí kò ń ṣe ẹgbẹ́ òkùnkùn kò kí ń ṣẹgbẹ́ òkùnkùn so kí wọ́n pa ẹni yẹn náà tẹ́yìn náà lọ́rùn ó tẹ́yìn lọ́rùn kí tí wọ́n wọ́n bá pa sọ pé ẹni kì í ṣẹgbẹ́ òkùnkùn màá máa sọ̀làyé fún yín lálẹ́ ẹ máa jọ mo ní ṣó tẹ́yìn lọ́rùn kí wọ́n pa ẹni tó bá fi Islam lẹ̀ ẹ wá síbẹ̀ jẹ́ kí n ṣàlàyé ẹ máa ṣàlàyé mo ní ṣó tẹ́yìn lọ́rùn kí wọ́n pa ẹni tó bá fi Islam lẹ̀ kì í ṣèmi gẹ́gẹ́ náà ní kápá ẹ mọ̀ mọ̀ ẹ àwọn ìdájọ́ tó ṣẹ̀ríà jẹ́ gangan bẹ́ẹ̀ ni èyí ni ó nínú pa ìdájọ́ tí èmi ṣẹ̀ríà gangan máa ẹ pa. máa gbọ́ nínú ìdájọ́ ṣẹ̀ríà ṣe máa gbà kọ́ pa ọmọ yín tó bá fi Islam lẹ̀ tó bá ti fi Islam lẹ̀ kò sí kì í ṣe immediately tó bá fi Islam lẹ̀ ẹ ní mọ̀ kápá wọ́n máa bá sọ lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n á bá sọ̀rọ̀ wọ́n á ní kó gba Islam padà tó bá lóhùn ò gbà Islam ó lóhùn ò gbà lẹ́yìn ọjọ́ kẹta wọ́n á dẹ̀ pa ṣe faramọ́ kó pa ọmọ yín. tó bá jẹ́ wípé ní ti ṣe tá a ti ń lo ṣẹ̀ríà kò sí láìfì mẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń lo ṣẹ̀ríà ẹ máa gbọ́ ẹni sùn wọ́n ti ń lo ṣẹ̀ríà ẹ máa ṣàlàyé ṣe máa gbà kó pa ọmọ yín máa jẹ́ kẹ́ ṣàlàyé kọ́kọ́ jẹ́ ká yanjú yẹn wọ́n ti ń lo ṣẹ̀ríà ọmọ yín wá lóhùn òṣì Islam mọ̀ ṣe máa gbà kí wọ́n pa. tó a jẹ́ pé a ti ń lo ṣẹ̀ríà kò sí problem torí nǹkan tó lọ́nà àtàlẹ́ fi sọ nìyẹn. ẹ máa gbọ́ torí pé Allah àti ànábì ní kí wọ́n pa ẹni bá fi Islam lẹ̀ ẹ máa jẹ́ kí wọ́n pa ọmọ yín sódì tó wá dákẹ́ ẹ má bínú tó bá jẹ́ pé bàbá yín àti ìyá yín náà àwọn náà lọ́wọ́n ò ṣe mọ́ wọn wá jẹ́ mẹ́ta ṣe máa gbà kán pa bàbá yín ìyá yín àtọmọ yín ṣe máa jẹ́ kí wọ́n pa wọ́n torí pé wọn ò ṣe Islam mọ́. jẹ́ ń gbọ́. ẹ mọ̀ ń gbọ́ yín mo ní bàbá yín ìyá yín àtọmọ yín wọ́n jẹ́ mẹ́ta ẹ máa gbọ́ wọn lọ́wọ́n ò ṣe Islam mọ́ ṣe máa gbà kí wọ́n pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ máa gbọ́ mo ti mọ ibi tẹ́ ń lọ ẹ jẹ́ kí mi náà wá sọ̀rọ̀ ẹ máa gbọ́ máa dákẹ́ ńsìn ẹ máa gbọ́ mo máa dákẹ́ fún yín ńsìn ṣe máa gbà kó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa dákẹ́ ńsìn mo ti ṣe máa gbà kó pa wọn. kò sí problem torí pé àwọn àtàlẹ́ mi sọ tó ẹ kó bí ẹ sọ kó yé wa dáadáa kò sí problem báwo ṣe máa gbà kí wọ́n pa wọn ni àbí ẹ nígbà kó pa wọn àmọ́ ìtẹ̀ ń sọ ń bẹ̀. tó bá ti jẹ́ pé tí n tọ́lá àtàlẹ́ mi ti sọ ni kò sí problem kan ní pé. kò yé wa kí ni wọ́n sọ ẹ ṣàlàyé dáadáa ẹ ṣàlàyé kí ni wọ́n sọ kí lànà àti Muhammadu sọ mo wá ní ọmọ yín bàbá yín ìyá yín wọ́n wá lọ́wọ́n ò ṣe Islam mọ́ ṣé máa gbà kí wọ́n pa wọ́n ẹ máa gbà ẹ kàn ṣàlàyé gbogbo àwọn ọmọ Yorùbá fẹ́ gbọ́ ni. lákòókò náà Ọlọ́run jẹ́ kí ó rẹ̀ ṣẹlẹ̀ sí wọn. ẹ máa gbọ́ ilé ó ti wá ṣe tọ́wọ́ wáyìn máa jẹ́ kó wá ṣẹlẹ̀ tọ́wọ́ wáyìn máa jẹ́ kó wá ṣẹlẹ̀ ẹni sùúrù nìkẹ́ tó máa bọ̀rọ̀ lọ. èmi máa dákẹ́ ẹ tí ìdáhùn bẹ̀rẹ̀ ṣe máa gbà ẹ máa gbọ́ ṣe máa gbà kí wọ́n pa wọ́n ibẹ̀ yẹn ẹ̀kọ́ sọ kémi dẹ́ dákẹ́. ẹ máa gbọ́
ẹ mọ̀ gbọ́ táwa jọ ṣe debate lọ èmi ò fẹ́ bad language ẹ má bínú bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹ̀wọ̀n comment ẹ má bù wọn ẹ má bínú ọmọ Yorùbá Àtàtà ẹ jọ̀ọ́ ẹ má bù wọn so ọmọ Yorùbá Àtàtà ṣé ẹ máa gbà kọ́ pa ìyá yín bàbá yín àtọmọ yín ẹ kàn jẹ́ ká gbọ́ yín ẹ jọ̀ọ́. bẹ́ẹ̀ ni. ok ẹ ṣe so onílé lóko ẹ jẹ́ ń sọ fún yín lẹ ẹni sùúrù ọmọ Yorùbá Àtàtà so onílé lóko ẹ jẹ́ kí bẹ̀yìn èèyàn wa tẹ́ ń gbọ́ wa ẹni ẹ máa mi bẹ́yìn wí wọ́n sìn nílé lóko ẹ̀yìn èèyàn wa tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń gbọ́ ń sìn àtẹ̀yin tẹ́ máa tún ètò yìí gbọ́ ẹ jọ̀ọ́ báyìí òfin ṣẹ̀ríà yìí wọ́n ti ń gbé bọ̀ Èkìtì jẹ́ number 1 tí wọ́n ń target wọ́n ní Muslim ò pọ̀ ní Èkìtì wọ́n ní Christian ò dominate Èkìtì so Èkìtì jẹ́ ibì kan tí wọ́n ń target ibi tí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún fẹ́ mú ni Ọ̀yọ́ lẹ́yìn Ọ̀yọ́ wọ́n fẹ́ Ọ̀ṣun wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà àwọn gbogbo bíbáyìí wọ́n dẹ̀ ti lọ ṣe ètò tẹ́bá wo ìpàdé kan tí wọ́n ṣe ní Ìbàdàn ìyẹn lọ́yọ́ state tí wọ́n gbé Gúnmi wá ibẹ̀ ni wọ́n ti ṣèpàdé pẹ̀lú Oríyọmí Hamzat àgbé fọ́tò ẹ̀ síta ní ibẹ̀ ni wọ́n ti ṣèpàdé pẹ̀lú Oríyọmí Hamzat tí wọ́n dẹ̀ fẹ́ sponsor ẹ̀ ìyẹn Gúnmi ó wà nú àwọn tí wọ́n fẹ́ sponsor Oríyọmí Hamzat torí gbogbo wọ́n jọ ní àkídà kan náà ìyẹn same agenda same idea pé kọ́ wá bó ṣe máa dépò ìjọba wọn á lè gbé ṣẹ̀ríà wọlé fún yín wọ́n tájẹ̀tì Èkìtì Ọ̀yọ́ Ọ̀ṣun Ògùn state ibi tí wọ́n fẹ́ nìyẹn tí wọ́n bá dẹ̀ ti gbé ṣẹ̀ríà wọlé òun lẹ ti ń gbọ́ lẹ́nu kan náà wọn àfáà yẹn pé ìyá òun bàbá òun ọmọ òun tó bá fi Islam lẹ̀ Allah àti Muhammadu ti ní kí wọ́n pa wọ́n ó ní tí wọ́n bá pa wọ́n ní kò sí wọ́n bẹ̀ láfi sọ fún yín pé bí Oríyọmí Hamzat bá jáde lé APC ní Ọ̀yọ́ state ẹ má dìbò fún ẹ tutọ́ sí lára tó bá jáde ní ọ̀dà PDP ẹ má dìbò fún ẹ tutọ́ sí lára tó bá jáde lọ́ndà accord ìyẹn Oríyọmí Hamzat ẹ sọ fún pé Ìbàdàn ò pé àgídìgbò inú yàrá ẹ̀ ló ń pè ẹ má dìbò fún àmọ́ tí wọ́n bá gbé ẹlòmíì wá tó da tẹmọ̀ tí ò ní wà burúkú tí ò ní àìdíà àwọn Boko Haram ẹ lè dìbò fún èèyàn kan náà wà tó ó jáde ní Ọ̀yọ́ state Abdulfatai Buhari èyí náà ẹ gbọ́ orúkọ èèyàn Abdulfatai Buhari ẹ má dìbò fún Tinubu ó bá tẹ̀lé wa kó fa owó ẹ̀ sókè ẹ má dìbò fún torí Ọlọ́run bàbá wa kan tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ́ ń sìn òun ni wọ́n máa wò wọn ò ní wo ọjọ́ ọ̀la tiwa tẹ bá dẹ̀ wọ àwọn àgbàlagbà wa kan wọ́n ti súnmọ́ jẹ́ tó máa lọ àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn wa ọ̀la àwa dẹ̀ fẹ́ ràn ilẹ̀ wa a lè gbà káwọn kan wá balẹ̀ wa jẹ́ bó jẹ́ Tinubu àbọ̀báṣẹjọ́ tó bá mú Abdulfatai Buhari wá tó bá mú Oríyọmí sẹ́yìn wá ẹ má dìbò fún Oríyọmí àkídà kan náà lòun àti Gúnmi jọ ní Oríyọmí ló jókòó pẹ̀lú Gúnmi àti ìmọ̀ọ́mù oníbẹ̀lẹ́nu tó wà níwò òun ló jókòó yìí Sọ̀tọ́nà Sòkòtò òun lóríyọmí bá jókòó yìí ẹ ti lọ mọ àkídà àwọn ìyẹn àjẹ́ndà àwọn ideology tí wọ́n ní ẹ má dìbò fún Oríyọmí Hamzat ìwọ tó bá ti dìbò fún kó tí mọ̀ pé ṣẹ̀ríà lọ òun ló fọwọ́ lù ọmọ wọn sọ pé wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà ó dàbí ìgbà tó wọ́n fún ẹ báyìí ó wá gbà Oríyọmí Hamzat ẹ má dìbò fún any party tó bá bá wá ẹ má dìbò fún àkọ́dì ò bá jáde lọ́sùn tó bá jáde lékè ẹ dìbò fún àmọ́ Oríyọmí Hamzat ẹ má dìbò fún Abdulfatai Buhari ẹ má dìbò fún gbogbo wọn tí mo sọ yìí àjẹ́ndà tí wọ́n ní àkídà wọn ni bí ṣẹ̀ríà ṣe máa wọlé Yorùbá wọ́n dẹ̀ ti ṣèpàdé yìí tí wọ́n ti yanjú ẹ̀ bọ̀ àyín tí ẹ̀ bá mọ̀ tó jẹ́ pé entertainment nìkan lẹ̀ nìkan wà fún kẹ́ gbọ́ orin kẹ́ wo bọ́ọ̀ kẹ́ máa jó kẹ́ máa ní Wizkid àti Fẹlá Àrífí ọ̀rọ̀ wèrè èyí tó yẹ kẹ́ fi mójútó bí ìlú wa ṣe máa dá ọjọ́ ọ̀la ìlú wa ẹ̀ mójútó yẹn wọ́n dẹ̀ ti ń gbé nǹkan gbẹ̀yìn wa àwọn èèyàn wa tí wọ́n panu gbó lára àjẹ́ndà àwọn Fúlàní náà pé tí àwọn èèyàn wa ò bá dáko mọ́ àwọn èèyàn wa máa di ẹni tó máa tọrọ bárà àwọn èèyàn wa náà ti ń gba bárà wọ́n ti ń tọrọ oúnjẹ ìran Yorùbá ò dẹ̀ rí báyìí so ẹ lọ dìde tó bá ti dìgbà election gbé yẹn lọ gba káàdì yín voters card yín tẹ bá pàdé Oríyọmí ẹ tutọ́ sí lára any party tẹ bá ti mọ̀ pé àbá ẹ̀rìn ṣẹ̀ríà yìí ló ń gbé bọ̀ ẹ má dìbò fún wọn ẹ̀yin ọmọ Èkìtì náà ẹ̀yin ará Èkìtì ẹ lọ dúró Èkìtì jẹ́ number 1 tí wọ́n target tó fẹ́ gbé ṣẹ̀ríà wọ̀ followed by Ọ̀yọ́ àtọ̀ṣun gbogbo nǹkan tí wọ́n gbé sórí ilẹ̀ tí ń rí ṣẹ̀ríà ni àwọn ará bí Ifẹ̀ ẹ ṣe ẹ lè gbóhùn sókè. alright ẹ ṣe gan kémi náà kan sáré fi hàn kan kún 1 minute ẹ kàn imagine nǹkan tí àáfàá yìí sọ ìyá òun bàbá òun àtọmọ òun tó bá fi Islam lẹ́ẹ̀kan pa torí pé ó kà nínú ìwé a jẹ́ ń sọ fún yín pé ẹ̀sìn Islam àwọn culture àwọn Arab ni so àwọn Arab ni wọ́n ń sọ kíní yẹn pé ìwọ tó bá kọ̀ tó fi àṣà àti ṣe ẹ́ lẹ̀ because tó bá ti fi àṣà àti ṣe ẹ́ lẹ̀ tó lọ ń ṣe àṣà àti ṣe ìlú onílùú ó ti ń lọ ń gbé identity ìlú onílùú ó ti gbé wọ nìyẹn àwọn ènìyàn ò dẹ̀ fẹ́ mix pẹ̀lú any other tribe ẹ rí bá àwọn Arab yẹn wọn kì í fẹ́ dúdú náà torí wọn ò fẹ́ kí blood wọn mix pẹ̀lú anything so ẹni tó bá lọ try tó lọ mix pẹ̀lú anybody wọn máa pa ni ìtumọ̀ ẹni yẹn ẹ̀yin náà wá gbé sórí igbe torí pé kànúwé wọn ní kan pa ẹni tó bá normally ká ní àwa náà fẹ́ ṣe irú òfin yẹn ni ẹni tó bá fi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lẹ̀ tó lọ ṣàṣà àti ṣe àwọn Lárúbáwá àbí àṣà àti ṣe àwọn oró ẹ̀kan pa ni náà because that is the meaning ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run ó ṣe máa ní kán máa pààyàn ẹ̀yin pípù yẹ ronú àfà ẹbí mọ̀ pé ẹ̀kan kọ ọmọ Yorùbá àtàtà síbẹ̀ láti deceive àwa ọmọ Yorùbá ni ọmọ Fúlàní àtàtà nìyẹn
ẹ change orúkọ yín sọmọ Fúlàní àtàtà torí ọmọ Yorùbá ò lè ever sọ wípé wọ́n ní ọkàn pààyàn torí pé òun ò ṣe ẹ̀sìn kan pa ẹ mọ àwọn tó wà lágbàáyé tó jẹ́ atheist tí wọ́n ò ṣẹ̀sìn kankan kíní yìí ò dáa ẹ jẹ́ ká lo brain wa ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ kẹ́sìn gba ọpọlọ lórí wa ẹ̀sìn tẹ́ rí yìí irọ́ ni wọ́n pákéjì ẹ̀ wá ní irọ́ gbogbo ẹ̀ látòkè délẹ̀ aláòkèṣe Ọlọ́run wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni wọ́n máa ń fi Islam gbalẹ̀ ni ẹ lọ wo Egypt àwọn dúdú ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n pa gbogbo wọn tán ni ẹ wo Morocco ẹ wo Tunisia ẹ wo Morocco ní World Cup Nations Cup tí wọ́n gbá yìí ẹ wo bó ṣe ń treat àwọn dúdú gbogbo àwọn goalkeepers yẹn wọ́n máa lọ máa jí tó wẹ̀ wọn ẹ wo bó ṣe ń treat àwọn dúdú ní Morocco tí wọ́n gbá Nations Cup tí wọ́n gbá tán yìí ó yẹ kẹ́yìn pípé yìí àwọn Arab yìí wọn ò nífẹ̀ẹ́ wa wọ́n fẹ́ gbalẹ̀ ni adé ń sọ fún yín ẹ̀dẹ̀ lanu gbàgà yìí pé ọmọ yín tó bá fi Islam lẹ̀ Allah torí pé kànú wèé pé wọ́n ní kàn pa ẹ̀dẹ̀ máa ní kàn pa ọmọ tẹ́ ẹ bí ni o ìyá yín tó da ẹ̀jẹ̀ lé yín lórí àti bàbá yín wọ́n ní tó bá fi Islam lẹ̀ ṣé wọ́n máa ní kàn pa ẹ̀dùn sọ pé máa ní kàn pa wọ́n ìyá yín àti bàbá yín tó wó yín dàgbà tó tọ́ yín tí ò rọ yín pa ńgbà tẹ́ kéré ẹ jẹ́ ká ronú ẹ má yẹ kẹ́sìn gbàlákàyè wa ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jí àgbọ́dọ̀ fàyè gba ṣẹ̀ríà ẹ ti rí torí ẹ̀ mo sọ bí sẹ́ni gbogbo àwọn mùsùlùmí tẹ́ ẹ rí mú lọ́rẹ̀ẹ́ ikú ni wọ́n àwọn mùsùlùmí dẹ̀ dájú máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bọ̀ ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ tẹ́ sọ wípé ìyá tó dẹ̀jẹ̀ lẹ́yìn lórí ẹ máa ní kàn pa. ẹ wá sí sùúrù ẹ ní sùúrù ṣe é pé wọn àdánù comment section báyìí nìsín firstly ni wọn tẹ bá tẹ fẹ́ confuse mi tẹ bá jẹ́ pé tẹ fẹ́ confuse mi gan ṣé gbogbo dèdè nìkan sọ nínú comment tí wọ́n sọ nínú comment ṣé mi náà gbọ́gbọ́n kí n máa sọ kí ní tí n bá fẹ́ pè yín pẹ̀lú ọpọlọ ni ẹ fi ń pè yín ẹ ṣe sùúrù secondly hadith tí mo kà. ẹ ṣe sùúrù ẹ lè tán máìkì padà ẹ tán máìkì yín padà a ò níbí yìí a ní láti kò sí nǹkan tá a fẹ́ convince yín fún but àwa ń sọ fún yín pé kẹ́ ẹ lo làákàyè yín àwọn lárúbáwá lọ pákéjì kìíní yìí wá ni ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ọ̀rọ̀ yẹn ẹ rí tí wọ́n bí question yẹn bí ẹ̀mẹ́ta as a normal person kò yẹ kẹ́ ẹ lanu gbàgà kẹ́ ẹ sọrú ọ̀rọ̀ yẹn wípé tọmọ yín bá fi Islam lẹ̀ kọ́ pa nípa ẹ̀ kánú wèé. mo ti gbọ́ ti yín ẹ gbóhùn sókè. ẹ jẹ́ kí n sọ tèmi náà hadith yẹn wá pé ẹni tó bá ti kúrò nínú Islam kan ṣe kí ni kí wọ́n pa kí ló fà á ní tó fà á ni wípé Ọlọ́run ó fẹ́ kí ó nífẹ̀ẹ́ ẹ̀mí èèyàn ó jọ lójú ju nǹkan míì lọ tó yẹn fi sọ pé tẹ́ bá lọ wo àwọn ayélujára Kùránì kọ̀ọ̀kan tó yẹ fi sọ pé tí mùsùlùmí kan bá ṣèṣe pààyàn gan. mi mo mú ti àkọ́kọ́ Allah òun ló sọ̀rọ̀ nù bíi tẹ́ bá rí wọ́n ní the messenger of Allah Muhammadu òjíṣẹ́ Allah wọn ò sọ pé the messenger of Olódùmarè or the messenger of Ọlọ́run wọn ò kọ síbẹ̀ Allah ó yàtọ̀ sí Ọlọ́run Olódùmarè Ọlọ́run Olódùmarè ò sọ pé káwa máa pààyàn tó bá yẹ pé Allah ni Ọlọ́run Olódùmarè ni nígbà tẹ́ fi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá sílẹ̀ tẹ́ tán gbé Islam wá tí gbogbo yín gba Islam wá ó yẹ káwa náà máa pa yín àmọ́ torí pé ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè kò ní ká máa pààyàn tó bá fẹ́ pààyàn ó lè pààyàn fún ara ẹ̀ náà ẹ wá sọ wípé nǹkan tẹ́ káyì Allah ló sọ̀rọ̀ sọ ẹ lè tán máìkì yín kẹ́ sọ̀rọ̀ ẹ má pe Allah lọ́lọ́run bí yìí o ẹ bá rí ẹrí akọsísàlẹ̀ pé lórí burúkú ni Allah torí tá Allah yóò bá jó lórí burúkú ni wọ́n sọ àwọn nǹkan yìí fún yín. mo ti gbọ́ ti yín Ọlọ́run ọba Allah ẹ má bínú Allah ẹ̀mí èèyàn jọ lójú ló fi sọ pé tẹ́ bá lọ wo àwọn ayélujára Kùránì pé tán fi sọ pé tí ẹnìkan bá ṣe mistakenly pààyàn kan san owó ìtanràn fún àwọn fámìlì ẹ̀ ń tán pa tó bá ṣe mistakenly pààyàn ni o tó bá wá déédéé pààyàn kan pa ọ náà eléyìí nìsín pé tó bá kúrò ní Islam nǹkan tó wà ń bẹ̀ ni wípé ó ti ń ṣe Islam bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ everything about Islam dáadáa ṣùgbọ́n wá kúrò ń bẹ̀ kí kúrò ń bẹ̀ tó kúrò ń bẹ̀ yẹn yóò wá ṣokùnfà kí àwọn ọ̀tá kí wọ́n máa rí ààyè wọlé sí Islam lára láti yóò mọ̀ sọ pé nígbà yìí o ìgbà tẹ́lẹ̀ rí ọmúre o ìgbà tẹ́lẹ̀ ṣe kíníkà rí o ìgbà náà ni ó jẹ́ pé torí òun nìkan tó kúrò ní ó fà kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi tọ́wọ́ ẹ̀pọ́n fẹ́ máa pa wọ́n ní báyẹn ní ó fà kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ti àti ara òun nìkan ní ó fà kó fi kú. torí ẹ̀ gangan náà sọ pé ìkan tó kúrò yẹn ẹ pa kó mọ̀ bá a ṣokùnfà tí gbogbo ẹ̀yin yòókù ẹ̀ fi máa ṣe kìnìún tẹ́ fi máa kú. ẹni yìí ẹ fọ́ ni gan àkọ́kọ́ ẹ sọ pé Allah ẹni ẹ̀mí ènìyàn jọ lójú
ẹ̀jẹ̀ sọ pé ẹ̀sìn yìí ẹ̀sìn Allah ni, ṣé Allah ò wá lè dáàbò bo ẹ̀, ò lè dáàbò bo ẹ̀sìn ẹ̀? ṣe fẹ́ sọ pé Allah ó ní kún fàyà kún, kí ló yẹ tí ò sọ fún àwọn ènìyàn yìí pé kún fàyà kún, ẹ má fi Islam múlẹ̀ kó change mind wọn fún ara ẹ̀? ẹ wá sọ pé kí ló wà nínú Islam ló fi tẹ́ fi ń rò wípé, ẹ máa gbọ́ pé ìbéèrè mi o, kí ló wà nínú Islam tẹ́ fi ń rò wípé ẹni tó bá kúrò nínú Islam á lọ máa sọ àwọn nǹkan kan fáwọn tí wọn ò sí nínú Islam? ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni? ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti fura wípé tí Islam yìí tí kò bá kí ń ṣẹgbẹ́ òkùnkùn ni, tó yẹ pé wọ́n fi ń jagun gbalẹ̀ ẹ̀tàn, wọn ò ní máa sọ pé ẹni tó bá kúrò ńbẹ̀ kan pa. ọmọ Yorùbá ẹ lo sense yín, ẹ lò, ẹ má jẹ́ kí àwọn lárúbáwá kọ́kọ́ máa bá yín lò. ó dàbí ọmọ Yorùbá dàtà wọ́n lè sọ dáadáa tí Muhammadu ṣe fún wa, wọ́n ti nǹkan kan náà lọ yìí tún sọ, wọ́n ní ẹni tó bá ṣàfihàn kọ́ pa kọ́ mọ́ bá tú àṣírí Islam ṣẹ̀gẹ́tì káwọn èèyàn bá máa kúrò nínú Islam. Allah ò lè dáadáa bo Islam. So ẹ máa gbọ́ ọmọ Yorùbá dàtà, ẹ máa gbọ́ ẹ lè bá wa sọ dáadáa márùn tí Muhammadu ṣe ṣẹ̀gẹ́tì ẹ ṣe. kó tó di pé màmá lọ síbi dára tí ànábì Muhammad ṣe, nǹkan tí mò ń sọ kọ́ ni pé kò fẹ́ jẹ́ ká máa tú àṣírí Islam. nǹkan tí mò ń sọ ni pé tí ẹnìkan bá kúrò nínú Islam, ó lè máa gbé súnmọ́ mi fún wa pé táìmù tí ẹ lè rí wọn parí o, táìmù tẹ lè rí wọn múre o, irú ìgbà yẹn ni Ọlọ́run fẹ́ jẹ́ wáyé, torí pé Allah fẹ́ jẹ́ wáyé jàre, àmín, Allah fẹ́ jẹ́ wáyé torí pé Allah sì kí ni ó mọ gbogbo nǹkan tó wà nínú ọkàn kálukú. bákan náà ẹ sọ pé Allah ní kún fàyà kún, Allah náà wá sọ ní Al-Qur'an pé fa'alhamaha fujuraha wa taqwaha. Allah ní pé òun ti fi mọ ẹ̀mí kọ̀ọ̀kan ohun tó dáa àti tí ò dáa, ohun tó dáa àti tí ò dáa Allah ti fi mọ ẹ̀mí kọ̀ọ̀kan. kéèyàn sì máa jẹ́ kéèyàn ṣe ẹ̀sìn kì í ṣe by force, tó bá wù ọ́ ló lè ṣe, tó bá wù ọ́ ló lè ṣe. ẹni tó bá ti wá ṣe tẹ́lẹ̀ yẹn tí kò ṣe mọ́, òun ní ẹ sọ pé kan pa, torí kó mọ̀ bá máa sọ fún wọn pé táìmù tẹ́lẹ̀ rí wọn parí o àbí something like that báyẹn. mo kò yé báyẹn. lára nǹkan tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ó ní pé ní ayé ìgbà tí ó ti ṣe pé Islam ti kú tí ó ti kú dáadáa, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n máa ń jẹ wọ́n mógún ni, wọn kì í fún wọn lógún. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ṣe bó ṣe wù wọ́n ni. ìgbà tí ànábì Muhammad dé ló ń jẹ́ kí ẹrú kó máa dínkù, ló ń kọ́ ni pé bá ti máa ṣe àṣà tí ó jẹ́ pé a máa wà good heavy, táwọn jẹ́ pé gbogbo nǹkan tá a máa ń ṣe pátápátá tí ó jẹ́ pé gbogbo eríkèéríkèé ara wa gan yóò máa ṣe kí ni, yóò máa wà good heavy. ẹ̀yin mélòó lẹ wà ń bẹ̀ gan jẹ́ ń sọ̀rọ̀ wa? ẹ̀ka ike lómi sọ̀rọ̀, ẹni tó ń sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ni ń sọ. orin wo ní kọ irú orin wo ní kọ yìí gan? kò tiẹ̀ bọ́pọ̀ lọ mú jàre, ẹnìyàn Fúlàní lẹ́nìyẹn. ìṣó wa ń bì jẹ́ àwọn ọmọ Yorùbá là ń bá sọ̀rọ̀. àwọn kan ọmọ wọn máa ń jẹ́ mógún, wọn ò jẹ́ mógún, wọ́n ń jẹ́ ọkàn sọ kọ́ntọ̀kọ̀ntọ̀. ẹ lè ṣí máìkì yín, àbí ta lọ́kọ́ dé, ṣé àdúbíaró àbí ta ni kí ló kọ yìí? Adúbíaró ṣe lọ́kọ́ dé àbí àsùnmọ̀? ẹ lè gbọ́n sókè. Adúbíaró náà ni, Adúbíaró ni. ẹ gbọ́n sókè. Adúbíaró ṣe wà ń bẹ̀. ẹ kalẹ̀. ẹ káàbọ̀. ẹ kalẹ̀ wọlé. ẹ káàbọ̀. ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ láti Ìlọrin lẹ́ẹ̀kan yẹn ni mo fẹ́ dá sí. ṣe rí most of Ìlọrin tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí 90% wọn Fúlàní ni wọ́n. then tẹ́ bá dẹ̀ wá wo Fúlàní ẹ rí pé apààyàn ló pọ̀ jù nù wọn. ẹ̀yin ẹ lọ wo Ìlọrin láàrin gbogbo ilẹ̀ Yorùbá, ibẹ̀ ló rẹ̀yìn jù. ẹ wá rí gbogbo ọmọbìnrin wọn pátá, bó tiẹ̀ jẹ́ pé gbogbo wọn wá láti defend pé ànábì ló ṣe gbá ló ṣàwo, òun ló jẹ́ káwọn kan jẹ́ kán mọ àwọn obìnrin. gbogbo obìnrin wọn ló ń tàgbó káàkiri, wọn ò níṣẹ́ míì ju àgbo lọ. tọ́ bá tún wá sí ọ̀dà ṣe tọ́ bá ti ń tàgbó ẹ rí i pé gbogbo ọmọ tán bí tán kó wá láti ìlú wọn kò sílẹ̀ tí wọ́n jẹ́ kó kàwé nu gbogbo wọn. so anything tí àwọn ará yẹn bá ti máa mi ìfẹ́ kẹ́ máa kà wọ́n kún Yorùbá, èmi ò kà wọ́n kún Yorùbá nítorí because most of them lọ́pọlọ wọn ti lọ. nǹkan tí mo fẹ́ sọ náà rọ̀ nìyẹn. Yorùbá ló ní Ìlọrin 90% wọn Yorùbá dẹ̀ ni wọ́n, bọ́ àwọn ará Ìlọrin ni Fúlàní tí wọ́n jẹ́ ọmọ àlè. bọ̀rúkọ tí àwọn èèyàn wá ti ń bá wọn jẹ́ ló jẹ́ kí wọ́n máa mọ̀ yàtọ̀ láàrin ara wọn. ẹ ṣe sà. àsùnmọ́ lè gbóhùn sókè. Hello, ẹ kálẹ́ everybody o. nǹkan tèmi rí sí ni pé ṣe rí àwọn Ìlọrin, àwa la kan rí wọn bí Yorùbá different, wọ́n súnmọ́ àwọn Haúsá yẹn ju àwa lọ, so
thinking wọn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ó lọ sẹ́yìn gan bí do or die làwọn máa ń rí sí. Ẹ dà pé màá ṣe mi tẹ̀mítẹ̀mí làwọn máa ń rí sí. So àwọn ọmọ ìṣara wa lọ́dọ̀ tèmi o wọn rí lè ìṣara wa. Ẹ ṣé gan tí mo kàn fẹ́ contribute sí náà. ẹ ṣe Tomisa Babatunde ẹ̀tọ́ Mike ìṣẹ́jú kan ẹjọ́. ó ṣẹ́jú kan lẹ fún mi ìṣẹ́jú kan péré. Olówó Èkó Akin ml bàbá kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run ṣàgbára dọ̀tun. Ọ̀rọ̀ ọmọ yẹn náà mo fẹ́ sọ ń pa ẹ̀. Ọmọ kékeré ń ṣe kò mọ nǹkan tí ń ṣe. Ẹ mọ̀ ẹni tí ò bá ti lè ronú junú ìwé lọ àwọn nǹkan tí ń wí náà ni ọmọ wí. Ó jẹ́ pé ìwé tán ti gbélé lọ́wọ́ tán ti kà fún tí tójú rẹ̀ ò sì là tí ò jáde. Àwọn nǹkan tí ń wí náà ni ọmọ tẹnu ẹ̀ jáde kò lè sọ jù báà náà lọ. Tó bá yẹ kó ní orí tí rò ní kò ní ìyá tó jẹ́ kó ń lọ sọ lọ́kọ̀ ẹ̀ wáyé. Ó ní ọwọ́ yẹ pé bí wọ́n tó sì ìyá rẹ̀ gan kó tó máa sọ kò sórí páànù kan tó rí ìyá rẹ̀ fẹ́. Wọ́n rí ìyá ẹ̀ fẹ́ tán wá tún bí ọ̀kalẹ̀ tán. Wá ní ìyá rẹ̀ ní kọ́ lọ kú àbí bàbá rẹ̀ ní kọ́ lọ kú. Ẹ̀sìn burúkú wá sọ pé ọmọ mi ọmọ dọ̀bálẹ̀ fún mi. Èmi tí mo ṣe lọ fẹ́ ìyàwó mi tí mo mọ sùn tí mo kó lọ. Ká ní mo bímọ tán kọ́mọ kan má lè dọ̀bálẹ̀ fún mi. Ó fẹ́ rí ọpọlọ àwọn èèyàn wa kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè ronú dáadáa ni. Àìlè ronú jinlẹ̀ á sì jẹ́ pé ronú wọn ò junú ìwé lọ. Èmi tí mo jọ́ ọmọ Yorùbá tó yẹ pé àlá tí màá lágan àlá Yorùbá ni kò sí mo ṣe fẹ́ ro nǹkan kan èdè Yorùbá màá rò ó lè yan kán sì sọ pé tí n bá kú èdè kan wọ́n béèrè lọ́wọ́ mi èdè tí mò ń pẹ́ tí yóò ṣe èdè bàbá mi wọ́n wá bí mi léèrè tí n bá kú pé ta lọ lọ́rùn rẹ̀ níbo lọ dojú kọ ta lọ kọ́kọ́ kí. Àwọn ọ̀rọ̀ yìí ó kàn jẹ́ pé àwọn èèyàn wò lè ronú jinlẹ̀. Wọ́n sọ pé àwọn ń lọ ilẹ̀ mímọ́ sílẹ̀ tí wá lọ́dọ̀ tí ni ìkọkùsí ń bẹ ńlẹ̀ ń bẹ ohun tómi gbóná omi tútù ti ń jáde tá a bá káàmpù ẹ̀gá àwọn ìbò gan wà mọ́ wò ó. Wọn kan ti wọ yìí tẹ́ wa lọ́rùn. Aláǹlọ́ọ̀bì kan ẹ̀wà dúró owó tán kó lọ bẹ́ẹ̀ tán bá fi ń kọ́ hospital lọ every year tán fi ń kọ́ hospital sí state kọ̀ọ̀kan ẹ̀wà dúró hospital látàní. Àfi tá a bá dá bá dé ló ń lù látò lọ gbàtọ́jú 1940 ṣé bí ọba Saudi ebi wà ń gbàtọ́jú UCH ni àbí UCH kọ́ lọ́ba Saudi tí wà ń gbàtọ́jú 1940 ṣùgbọ́n gbọ́ jẹ́ pé nǹkan tiwa kì í tẹ́ a lọ́rùn àfi ká lọ sàn a sì lè fẹ́ ọmọ wọn kò sí bó ṣe fẹ́ ṣe tó fẹ́ kò sí ọgbọ́n kò sówó tó fẹ́ ní lọ́rùn ní fọmọ fún ọ wọ́n sì gbé bẹ́ẹ̀ fún 50 years wọn ò lè gbàwé ìgbélú lọ àwọn táwọn UK nísìnyí ó níye ọdún téèyàn ló téèyàn fi gbàwé ìgbélú ìgbà àwọn kìíní yìí wọn ò ní gbà bọ̀ ìyẹn la wá lọ ojúmọ́ ẹ̀sìn ẹlẹ́sìn àṣà aláṣà la lọ kojú bọ̀ tá ń lọ sí tá ń lọ kọrùn ara wa bọ̀ ẹlòmíì tí wọ́n fún lówó pé kò fi ṣe bísínẹ́sì wọn àfìgbà wọn bá ràn lọ ń gbọ́ bá dé yóò tún wá mọ sálẹ̀ jẹ ni àwọn nǹkan burúkú tí ò yẹ kó rí bẹ́ẹ̀ wá ní torí Ọlọ́run kìíní kankan èmi ọmọ bí ẹni àti fún Ọlọ́run rí tí wọ́n ti bọ́ lọ́n sọ̀rọ̀ wọ́n ti bọ́ lọ́n sọ̀rọ̀ ta lọ èdè wo lọ́n bá wọn sọ àbí àná gbọ́ pé bóyá ó ti dọ́rùn kan rí tó ti dé tó ti bá wọn sọ pé ọ̀run kan ń bẹ lọ́run àwọn wọ̀ ná àwọn wọ̀ kìíní ọ̀rọ̀ òkú tẹ́ sọ lẹ́ẹ̀kan pé kán má sí òkú lé ṣé bí àwọn olórí ẹ̀sìn wọn á sin wọ́n sílé wọn nìkan lè máa rántí tiwọn ìgbà míì kan gbìyàn lọ sí kínní ara náà wọ́n lọ máa gé òkú lórí níbi wọn bá ṣe sí nílẹ̀ Yorùbá ní ti sábà kọ́ 400 ìjọ kékan kọ́ jáde kó lóun ò lo oògùn rí àbóhùn ò sóògùn àbóhùn ò lo nǹkan bàbá wa kò lo nǹkan dúdú kò sí ọgbọ́n tán fẹ́ẹ́ dá sí ẹ lè rí kan kó sọ kóun ò lo dúdú èdè wa yìí náà lẹ ń sọ lẹ́nu ebédè elédè lọ yẹ kẹ́ ẹ lọ lu wọn kẹ́ ẹ lọ wọn sọ kẹ́ ẹ jọ lọ wọn sọ lọ kì í ṣe gbọ́dọ̀ wá ń bíbà lẹ́tì wá máa sọ èdè tí èsè dè tiyín èdè tiwa. torí ó dàpọ̀ àkókò táìmù yẹn ti tó ẹ ṣe sá. kò sí wàhálà. Adéníjì ẹ lè gbóhùn sókè Mr. Dauda. ẹ káalẹ́ sá ẹ káalẹ́ ẹ ṣe ẹ kú iṣẹ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan ni ǹjẹ́ ẹni tó bá wà ní mùsùlùmí nínú ṣẹ̀ríà nínú Quran tí ó nẹ́tọ̀ọ́ láti na ìyàwó ẹ̀ tó bá ṣẹ̀. ó lè ṣe aládàá ó lè. bẹ́ẹ̀ni mo ń ṣe háàní. Mr. Misefu kọ́kọ́ yín fọ́ orí yín mọ́gìrì. Quran chapter 4 verse 34
Men are the caretakers of women. Allah ní àwọn ọkùnrin ní olórí aya. Since Allah has made some of them excel, Nígbà tá láti ṣe ọkùnrin pòun ní ajálábò òun ló and because of the wealth they have spent. Nítorí ọlá àwọn tí wọ́n ná fáwọn ìyàwó wọn náwó So sọ̀rọ̀ lẹ́nu. righteous women are obedient, Obìnrin tó dáa ni obìnrin tó gbẹ́ràn sọ́kọ ẹ̀ lẹ́nu. guard and honored of their husbands. Tó jẹ́ pé tí ọkọ wọn ò bá sílé wọ́n ṣe ìdáàbòbò fún In their nǹkan kan. absence, with the protection given by Allah. Tó jẹ́ pé gbogbo nǹkan tí ọkọ wọn aláàfin fún ọkọ wọn tọkọ As sílé wọ́n for dáàbò bò. women of whom you fear rebellion, Fún àwọn obìnrin tẹ́ ẹ bá ti fura sí ọkọ ló ń bá wí yẹn o. convince them first Wọ́n ní kó kọ́kọ́ bá a sọ̀rọ̀ kó gbà á nímọ̀ràn. and leave them apart in bed Allah ní kó má bá wọn sùn kó má ṣe pàpà sùn pé kó fi wọ́n lẹ̀. and beat them. Allah ní ó lè wá aṣa aládàá lórí kó obìnrin kó fọgìmọ̀ lórí. So ẹ lè fún wọn ládìsí náà tó tún sọ pé tí ọkọ bá ti lu ìyàwó ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ àti béèrè kí ló dé tó ṣe lu ìyàwó ẹ̀. Rógò pàtàkì ni pé ẹ ṣe máa fi Islam lẹ̀ ló ṣe pàtàkì. Àyà tó Ṣẹ́gẹ̀t kẹ́dẹ̀ lọ sọ wọ́n ní gbogbo orúkọ Yorùbá kẹ́lọ yí orúkọ Lárúbáwá tẹ̀ sọ wọ́n kẹ́ yí padà. Yes, a phone don't slow by. Only the prophet said, Muhammadu tún ṣàlàyé fún wọn pé no man shall be asked for the reason of beating his wife. Ṣẹ́gbọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn tí ọkọ bá ti lu ìyàwó ẹ̀ bí ó fọ́gò mọ́ lórí. Bí ó wá lọ ní aládùúgbò ẹgbàá mi wá lọ pọ̀ àwọn èèyàn wa káwọn kan wá dé. Bàbá Tájù kí ló dé tẹ́ ṣe lu ìyàwó yín? Allah àti Muhammadu ní ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ bàbá Tájù pé kí ló dé tó ṣe lu ìyàwó ẹ̀ pa. Òun ló wà lójú bí àtàwọn fi hàn yín. Ẹ bá ní nǹkan tó fẹ́ béèrè ẹ lè sọ o. Ó ń yà mí lẹ́nu náà ni ìgbọ́rí ni ó ń yà mí lẹ́nu ni. ní kábíyèsí aláàbí ni wọ́n wí ajá àbí àwọn ẹ̀rọ tó ti mọ̀ gbogbo yó. Aláwo ní fi obìnrin. Wọ́n ní súrà fún wa nínú Kùránì pọ́n láìkì wà. No, orúkọ kan wà pé súrà obìnrin ni súrà lè ní sá. Inú ẹ̀ náà lọ ti ní kọ́ náà yín. Ibẹ̀ náà lọ ti ní kọ́ náà yín yẹn. Máa ṣe ẹran kí ló máa ń nà wá sí. Allah àti Muhammadu ìyàwó rẹ̀ gan. Àdìsíkíjà máa ṣe é lẹ́. MS ó yẹ gbé sókè ó yá. Sọ̀rọ̀ Buhari 511 ní máa gbọ́lẹ̀. Ó ní the things which are not prayers were Wọ́n ní nǹkan tó mentioned. máa ń ba ìrun jẹ́ wọ́n ka nǹkan tó ń ba ìrun jẹ́. They said Wọ́n wí pé the prayer is annulled by a dog, wọ́n ní ajá ló máa ń ba ìrun jẹ́ o. a donkey, Àti kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí. and a woman. Àti obìnrin ẹ̀wù nǹkan tó fobìnrin wé yépa. So if they pass in front of the praying Wọ́n ní tí people, ajá kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí àti obìnrin tó bá ti kọjá níbi tó ti ń kírun o. I said, Àìṣà wa ń wí pé you have made us, we women, dogs. ìwọ Muhammadu èyí ṣe wà tààlà kí ló dé fọwọ́ obìnrin ẹ ti sọ wọn di ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti I saw the prophet praying while I used to lie in my bed with him. onítòun bá ti wá rí tí Muhammadu ń kírun tóun bá wà lórí ibùsùn ọ̀hún. Whenever I was in need of something, I would slip away tóun bá nílò nǹkan òun máa yọ kọjá. because I dislike to face him. Ó nítorí òun kórìíra láti kọjú sí i torí ó ti ní ajá. So Mr. Dauda, ẹ tàn máìkì yín ká tún gbọ́ nǹkan tí ìyàwó yín fẹ́ sọ sọ bẹ́ẹ̀. sí eléyìí. Mr. Dauda, ẹ tàn máìkì yín a ṣe mute torí bó ṣe ń ṣe yẹn. ok àwọn náà ti ń gbọ́ yẹn mo tún sọ fún wọn ní pé àwọn táwọn mùsùlùmí ń sìn mo lè fún ìyàwó ọmọ mi ní àfà 55 kó fẹ́ ọmọ ọdún 6 ó lè bá a sùn. Kò lè ṣe yẹn o, kò lè ṣe yẹn o. Ó wà bẹ́ẹ̀ MS ẹgbẹ́ tuntun tí mo fi tó ní pé tó bá ti pọ̀ ọmọ ọdún 10 pé yẹn ló ti tó bí. Ọmọ ọdún 9. Ẹgbẹ́ yẹn síta bá ti sọ yẹn bí tó ti ní bí ọmọ ṣe tó bí ọmọbìnrin ti dàgbà àyẹ̀ṣẹ̀ wá fi bí Muhammadu ṣe fẹ́ ọmọdé. Mo jẹ́ òbí ká ṣe reserve. Ok ẹ kàn gbé bí Muhammadu ṣe fẹ́ ọmọdé jáde nígbà yẹn. Ó yá. Ọmọ ẹ̀rọ amóhùnmáwòrán tó di ìbẹ̀lẹ̀ wa yìí Àkànbí ọlọ́ba ló wá di ẹ̀pọ̀n aláàmú ó wá ń fọ abáyé. Àbí kó já pé. Àforíjì fún yín o. Àforíjà sí gidi lálá ìyá wa ọ̀dà pa máa sàn yẹn náà fún yín eré ní àlá eré. A máa kà fún yín sí nàbàdì ka ilé ìtàn eré ní àlá kò kí ń ṣe Ọlọ́run. Narrated Aisha Aisha sọ pé that the prophet married her when she was 6 years old. Muhammadu fẹ́ Aisha nígbà tó wà lọ́mọ pé ní ṣe ọmọ ọdún 6 ọmọ kékeré. And he consummated his marriage when she was 9 years old. Yépa Muhammadu dẹ́ kó ìbásùn fún Aisha nígbà tó wà lọ́mọ ọdún 9 ó fa ìtàn ẹ̀yà ìyá wa ọmọ ọdún 9. Muhammadu bá 54 ó fi nǹkan fa abẹ́ ẹ̀yà
ẹ má tó bẹ́ẹ̀ yìí mọ́. ṣé bí ìkọta kàánú ìwé ni ìwé ìyá wa. ọmọdé ń sọ àwọn oníwé àṣẹ tó bá pa wá nísìn Quran àwọn máa tẹ̀lé nísìn tó bá ti ṣe ẹ̀ka ní ẹ̀fọ́. o lè lú fọ́. Mr. Dauda ṣé mọ̀ pé nínú Islam ọmọ yín ṣé mọ̀ pé ẹ lè fẹ́. bí ìyàwó yín ṣe wà yẹn ká ní ẹ bá wọn ṣègbéyàwó tọ́dẹ̀ bímọ fún yín ẹ lè fẹ́ ọmọ yẹn. ó ṣègbéyàwó rẹpẹtẹ. tó bá yẹ pé ká ní wọn ṣègbéyàwó fún yín ká ní wọn ṣègbéyàwó fún yín. tó bá yẹ pé ó fi wà nínú oyún ká tó ṣègbéyàwó yẹn ńkọ́. ọmọ yẹn ọmọ tẹ bá bí yẹn ẹ lè fẹ́ nínú Islam. nínú Islam àbí. bẹ́ẹ̀ni nínú Islam. ìkọkúkọ lẹ ń kọ́ wọn yìí o. a ní nǹkan tó wà nínú ìrẹsìn Islam ní ìyá wa. ẹ̀sìn Islam lèmi ń ṣe mi ò gbọ́ gbogbo yìí rí. ṣe báwọn àfáàdùn kan kan fẹ́ yẹn ni o mọ. bẹ́ẹ̀ni ó kẹ́jẹ́ ká ṣe bá ìyá wa ṣe mọ̀ tí mo fá tí àtẹ máa ń kà. mi ò mọ tí èmo kan máa ń ṣe ámì ni o. ṣe rí báyẹn kò sádùúrà ń bẹ kò sọ̀rọ̀ tó da kankan ń bẹ. ẹ kà á tó fún yín. ó yẹ ẹ̀ka ká tó fún yín ìyá wa ẹ̀ka ẹ ká tó fún yín. Alhamdulillahi Rabbil Alamin. à ń gbọ́ yín ó yà. ó yá sà. ó yẹ tù ẹ sọ fún wa. èmi ò mọ túmọ̀ ẹ. ẹ jẹ́ àtúfún wọn so tẹ bá fẹ́ kírun ìyá wa nǹkan tẹ́ ń kà yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú yín so a máa tú ìtumọ̀ ẹ̀ fún yín sìn. so lẹ́yìn fatia kílẹ̀ tún máa ń kà fi kírun ẹ mọ̀ pé nǹkan méjì lẹ gbọ́dọ̀ kà. ó máa ń fi kúlò aláòsì tàbí iná àtẹná tàbí ilá a máa kà fún yín a máa kà kò nítumọ̀ gbogbo nǹkan tẹ́ sọ yẹn kúlẹ̀ aláwọ̀ ilá fi iná àtẹná kò nítumọ̀ ọ̀rọ̀ rádaràda ló wà ń bẹ̀ a máa kà fún yín sìn. ó yá ẹmẹsẹ ẹṣẹ jẹ àlọ. àwa yọ yín nínú òkùnkùn abẹ́fà sínú mọ́lẹ̀. ẹ ká bá wọn gbé fatia sí báyìí. pé ìsìláàmù tẹ́lẹ̀ ṣe yẹ ẹgbẹ́ òkùnkùn ni. ẹgbẹ́ òkùnkùn ni ẹgbẹ́ kàjẹ sílẹ̀. In the name of Allah, most compassionate, most merciful. ní orúkọ Allah tó jẹ́ aláàánú jùlọ. All praise is for Allah, Lord of all worlds. Allah ní gbogbo ọpẹ́ ni fún Allah olóhùn olúwa gbogbo ayé. Most compassionate, most merciful. Aláàánú jùlọ. Master of the day of judgment. Olùdájọ́ ọjọ́ ẹ̀san. You alone we worship and you alone we ask for help. Allah ìwọ nìkan là ń sìn ìwọ nìkan là ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀. Guide us along the straight path. Tọ́ wa sójú ọ̀nà tààrà ọ̀nà tó. The path of those you have blessed. Ọ̀nà wọn tó ṣe ìrànlọ́wọ́ fún. Not those you are displeased with or those who are astray. Kó má jẹ́ ọ̀nà àwọn ẹni ìpè ẹni ìbínú àwọn Christian àti Jew. Àti Christian àti Jew lọ sọ bẹ́ẹ̀ yẹn. So ìyá wa ẹ lè ṣí máìkì nǹkan tó wà ní Fatia nìyẹn so ẹ jẹ́ àka kúlẹ̀ aláwọ̀ náà tí wọ́n fi ń kírun ìtumọ̀ Fatia látún fún yín yẹn ìyá wa. Kò nítumọ̀. ẹ̀rọ máa ń kà fókù ẹ̀ lè béèrè lọ́wọ́ ìyá ẹ̀. bẹ́ẹ̀ni. so kẹ́lẹ̀ tó wá mọ bí Islam ṣe rí tẹ́ bá ka Fatia tí ẹ bá ka dáadáa tí ọ̀rọ̀ ẹyọ kan bá tí ò ẹ̀ ka dáadáa ń bẹ Allah ò ní gba ìran yẹn ẹ bèrè lọ́wọ́ àfọ àyín tẹ́ bá ka Fatia tí ẹ̀rọ kan bí yá bisimilayi amani alihamdulilayi ọ̀dà tí ẹ̀ pín ibì kan dáadáa ń bẹ Allah ò ní gbà. Kò jẹ́ sí Allah tí ẹ lè gba ìran ọmọ Yorùbá torí kò sí bẹ́ẹ̀ fẹ́ sọ Lárúbáwá tó wọn lè sọ bí ti láwọn Lárúbáwá. So kúlẹ̀ Allah lélẹ̀ ó ní say o prophet. Wípé ìwọ Muhammadu. He is Allah one and indivisible. Ẹyọ kan ni Allah ó jẹ́ nǹkan tí wọ́n lè rí. Allah the sustainer needed by all. Allah tí wọ́n nílò gbogbo èèyàn ló nílò rẹ̀. He has never had offspring nor was he born. Ẹ mọ̀ pé ṣìgì náà kì í bímọ wọn kì í bí Allah lóhun ò bímọ ẹnìkan ò bí òun. And there is none comparable to him. Ó dẹ̀ ní kò sẹ́ni tí wọ́n lè fòun wé. Ó ti tán. Nǹkan tẹ́ ká nìyẹn ìyá wa kí lélẹ́yìn ní í ṣe pẹ̀lú ẹ̀wọ̀n kan tó wà ń bẹ̀. Báyìí o àgbọ̀tún ẹ̀rí o. Ìtumọ̀ láti kà fún yín yẹn. But ìyá wa ṣó dáa kéèyàn máa ka nǹkan kó máa kà lójú gbogbo ìgbà kó dẹ̀ máa mú ìtumọ̀ ẹ̀ ṣó dáa. Ó dáa o. Wọ́n fún wa ní ìtumọ̀ ẹ̀. Wọ́n fẹ́ kó yín lẹ́rú ni. Ìkóni lẹ́rú ni. Ẹ lọ ra kùnrin àgẹ̀ máa kà náà. Wọ́n fẹ́ ba ayé àwọn ọ̀rẹ́. Ìyá wa ṣe mọ̀ pé obìnrin ò lérè nínú Islam àwọn ọkùnrin lérè nínú Islam wọ́n máa fún ọkùnrin ní obìnrin 72 obìnrin ò dẹ̀ nígbà kankan àtọ́ máa pàpà súpé ní lálùjọ náà. Inú náà làwọn obìnrin lọ là. Muhammadu lóbìnrin ló pọ̀ jù nínú náà. Ẹ mọ̀ pé àwa là ń dá iṣẹ́ jù. Ẹgbẹ́ yìí náà dẹ̀ tún tẹ̀lé nǹkan yẹn ẹ̀ẹ́dẹ́ṣẹ̀ ìyá wa ayé àlá àti Muhammadu ti bàjẹ́ ní ẹ̀ẹ́dẹ́ṣẹ̀ nǹkan so ìyá wa ẹ wojú fóònù
ẹ wojú fóònù Allah lélẹ́yìí ò tẹ́ bá tí ì rí ẹ wà Allah ṣẹ́ ti rí. ẹ jọ̀ọ́ ta ọlọ́run ọba tí gbogbo wa ń ké pé nǹkan ṣe bẹ́ẹ̀ náà àbí. Allah yàtọ̀ sọ ọlọ́run Allah lélẹ́yìí Allah bá fi hàn yín ẹ wojú fóònù ìyá wa Allah bá fi ṣẹ̀ṣẹ̀ hàn yé yín. mi ní òkè ọ̀tọ̀ ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ làlá ẹ wo Allah ń sìn Allah ò gbọ́ Yorùbá tẹ bá fẹ́ bá Allah sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sọ lárúbáwá lẹ́yìn lárúbáwá Allah ò gbé lè mí mọ́ bọ́ ọlọ́run tó dá wa gbogbo èdè ló gbọ́ bọ́ Allah lárúbáwá nìkan ló gbọ́. ẹ ṣe tó ẹ mẹsẹ̀ jẹ́ kàkà kọ́mọ̀ pa Allah lélẹ̀. torí pé èrè ni tí wọ́n bá ń sọ pé Allah tó bá ní nǹkan lẹ́nu kò lè fi sọ̀rọ̀ ó lójú kò lè fi ríran ó létí kò fi gbọ́ràn. Allah ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni pé ó lọ́wọ́ kò lè fi gbé nǹkan kan ó ní ẹpọ̀n gan kò lè fi dá nǹkan kan ṣe kò ń rọ̀ kò ń le. ayé Allah ti bàjẹ́. ti gidi ní Allah. èèyàn mọ́mọ́dún ọkọ̀ òkú. ilẹ̀ ní káàkiri mọ̀mọ́dún dókùdókù. ẹ nǹkan tí ìyàwó tún fẹ́ mọ̀ so tó bá ní nǹkan tó yìí fẹ́ sọ. ẹ káàkiri ibi tó ti máa rí gbogbo yìí. ẹ lè béèrè lọ́wọ́ kó sáwọn ọmọ wọn lọ ilé kéwù kẹfà àwọn ọmọ yìí hàn wọn. Wọ́n sọ̀rọ̀ nípa kùrẹ́ṣí líláfín mo kí gbogbo ilé ẹ kálẹ̀ o. ìyàwó ẹ káàbọ̀ akínyẹn káàbọ̀ ìyàwó. ok dàbí wọ́n sọ nípa ìlàfi kùrẹ́ṣí ok ìlàfi kùrẹ́ṣí ìlàfi ìlàtàbìtà. ìlàfi àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ láti sí ìdílé kùrẹ́ṣí ẹ̀yin náà wà wọ́n ọmọ Yorùbá àwọn ń gbàdúrà fún ìdílé kùrẹ́ṣí pé Allah ń pèsè jíjẹ fún wọn lásìkò ebi ó ń fún wọn ní mímu lásìkò mímu ó ń tọ́ wọn sọ́nà ó ń ṣọ́ wọn nínú ìrìn àjò wọn bó ṣe ń ṣòkòwò wọn kí ló kàn àwọn ọmọ Yorùbá pẹ̀lú ó dẹ̀ ní ẹ̀yin ará kùrẹ́ṣí ẹ máa jọ́sìn fún Allah Olúwa lè kà báyìí àwọn ọmọ Yorùbá àwa ń kà àfàmà ní lọ́ka ìlàfi kùrẹ́ṣí 20 lọ́ka sómi ìwọ náà ìlàfi kùrẹ́ṣí láì ọpọlọ àwọn èèyàn rẹ̀ jí pé ìdílé kùrẹ́ṣí ibẹ̀ ni Muhammadu ti wá ó gbé ìdílé ẹ̀ga ìwọ gbé ìdílé tiẹ̀ ó gbé lẹ̀ ẹ̀yin èèyàn ẹ jí o ìdílé kùrẹ́ṣí. ṣé ibi táwọn obìnrin ti ṣé ibi tí wọ́n ti gba 72 virgin lẹ́fẹ́ káàkà ní àyíbó. ó dẹ̀ pé ìyàwó fẹ́ mọ èrè táwọn ọkùnrin máa gbà obìnrin ò lérè. tí wọ́n fẹ́ sọmọ lórúkọ ń sìn bí orúkọ wo la fẹ́ máa sọmọ báyìí. a ti ń sọmọ lórúkọ ń lẹ. gbogbo àwọn orúkọ Yorùbá tó jórúkọ lè wà lè máa sọ láyé àtijọ́ nílẹ̀ Lárúbáwá ní gbogbo àwọn orúkọ yẹn Abdullahi Tajudeen Mudiru Ambali Sharafadeen Nakib Tajelili ṣé gbogbo àwọn orúkọ yẹn orúkọ wọn ṣìgbìn tí wọ́n ti ń sìn ti pẹ́ ni. bẹ́ẹ̀ni Sulaimon orúkọ ṣìgbìn tó ti ń sìn látàyè àtijọ́ ó yẹ ẹmẹsẹ gbé sókè. It was narrated from Abu Umama that the messenger of Allah said. Abu Umama wípé Muhammadu sọ pé. There is no one whom Allah will admit to paradise, but Allah will marry him to 72 wives. Kò sí ẹni tí Allah bá ti gbà pé kó wọnú àlùjọ náà, Allah máa fẹ́ obìnrin 72 fún. 2 from Oris. Méjì Allah ṣẹ̀ṣẹ̀ máa dá wọn. And 70 from his inheritance from the people of hell. Allah ló wọn wá lọ kó 70 láti inú iná, àwọn kó wọn fún ọkùnrin yẹn. All of whom will have desirable front passages. Gbogbo àwọn obìnrin yìí Allah ní ọmú wọn máa gùn láti Èkó máa gùn dé Kaduna. And he will have a male member that never becomes flaccid. Ayé alábàjẹ́. Allah wá ní ọkùnrin yẹn okó ẹ̀ máa le láti Canada. Ó máa gùn láti Canada agùn dé Katangua. Allah ṣe nǹkan. Bọ̀ kó yẹn wà ní rọ̀ á lè. Ó ló máa dúró bàbá yìí kò ní lọlẹ̀ kókó gùn láti Canada kó lọ dúró ní Katangua. Aláǹtà sọ pé gbogbo àwọn ọkùnrin yẹn máa gbádùn lọ ni wọ́n máa bá yé àwọn obìnrin jẹ́. Olówó Èkó ẹ hàn pé ó kó òṣìgìdì aláìrí pé ó kó ẹ̀ náà kò bó ṣe rí láti jẹ́ ẹni ṣe wà. Ẹ wo àwọn arábí yẹn ọ̀gá fún wọn. Gbogbo kìíní ló dà pé wọ́n fi tán àwọn èèyàn wa bí ìfọyín kan tí mo rí táàfọ̀ àyẹn ní pé tó bá fẹ́ Lamborghini ó ní kó lọ join Islam ó ní kí ilẹ̀ fẹ́ ó ní kẹ́ ní èmọ̀ ẹ̀dí wọn Lamborghini chauffeur stadium anything tó bá fẹ́ nu ilé ẹ̀ ló máa wà èyí náà wo nǹkan tó fi ń tan àwọn èèyàn wa ìyá wa ẹ lè ṣí máìkì kẹgbọ́n sókè ẹ ṣe. wọ́n ní àwọn nígbà àwọn gbàgbọ́ nígbà tó ń pé ọmọ tó bá ń ṣe mùsùlùmí tí bàbá ẹ̀ ò bá ṣe mùsùlùmí àti ìyá ni pé ó lè bá a ṣe nínú mùsùlùmí. fún wọn ní Quran 9:29 wọn ok èèyàn kan ní pé mò ń parọ́ ẹ lè jẹ́ ká gbé wọn sókè Mr. MSN bá gbé Mr. Kọ́ládé sókè Kọ́ládé Owólabí ẹgbẹ́ MSN ni ẹni rọ́mọ̀ palẹ̀ bá gbé wọn sókè. ìyá wa Mina ok. Mr. Kọ́ládé Owólabí ok ó yẹ ká lọ. ẹ kálẹ̀. ariwo pọ̀ mi tẹwàá yẹn bí ẹ̀ lè kúrò ń bẹ̀. ẹ kálẹ̀ mú kí ẹ kálẹ̀. ẹ kálẹ̀ ẹ sọ pé irọ́ ni mò ń pa ẹ jọ ṣe lè bá wa yí tẹlifíṣàn yín lọlẹ̀ ariwo yẹn pọ̀. ṣé ń gbọ́ mi.
ariwo amóhùnmáwòrán yẹn pọ̀. Network like network yẹn ló ń. À ń gbọ́ yín ariwo background yín pọ̀ gan. Ok. Ṣé ẹ̀ nípa tẹ́lifíṣìn ni kò yé wa náà? Network yẹn ò clear. ẹ pa kíní tẹ̀ ń gbọ́ ẹ pa rédíò tẹ̀ ń gbọ́ ẹ pa kíní tẹ̀ ń gbọ́ látọ̀dọ̀ yín yẹn ẹ pa. Ok. Ok, mo ti pa. ẹ ti pa o. Ṣé ń gbọ́ mi báyìí? ẹ ti pa ẹ ti pa Mo ti pa ìkọ́ yẹn. Ìtàlẹ́ ṣe fi ẹ̀kọ́ nínú ilé mo wà. Láì ṣe bàlùtẹ́lì. Èmi ń gbọ́ yín báyìí, mo ń gbọ́ yín. Ó yà ń gbọ́ yín, ẹni sọ pé rọ́là ń pa ó yẹ gbóhùn sókè. Ìta náà ti ń play nǹkan mi, ṣáà lè lọ bá wọn níta pé. A ti gbọ́ ẹ sọ pé rọ́là ń pa ẹ gbóhùn sókè ẹ sọ pé rọ́là ń pa ó yá. Ibo la ti parọ́? Yes now, ẹ show evidence yìí. Nǹkan tó kọ sínú ẹ̀kọ́ lẹ́ ń explain jáde ọ̀tọ̀ nìkan tó kọ ọ̀tọ̀ nìkan tí yẹn explain. So ẹ ṣe wọ́n ti gbẹ́yẹ kan sí ẹ mention Sìgìdì, ṣé Sìgìdì náà kọ síbẹ̀? Ó yẹ bá wa kà á gbẹ́yẹ kan sí. Kí ló fi aṣọ yín pé Sìgìdì náà ń fà sí? Ok, ms ẹ fún wọn ní àdìsí yẹn jọ. Why kí ló fún mi kí ló aṣọ yẹn pé Allah tí wọ́n kọ sínú nǹkan náà ń kà? Why dem measure rẹ̀ as Sìgìdì? Mr. Kọ́ládé ẹ̀wọ̀n ṣe máa kà kí ṣe máa kà wọ́n ti bá yín gbèsè ó yẹ ká wọ́n ti bá yín gbèsè Mr. Kọ́ládé. Ṣé wàá ń bẹ̀ Mr. Kọ́ládé? Ariwo pọ̀ bí fẹ́ ni wà náà. Mo wà ń bẹ̀. Ẹ bọ ó yẹ ká wọ́n ti bá yín gbèsè ẹ ká. Ariwo wà níbi tẹ́ ẹ wà yẹn àyíkú náà ti ń pariwo. Ọ̀dọ̀ wọn náà ni. Ìta ló ti ń pariwo. Anybody pariwo nígbà pé láti lọ bá àwọn ẹlẹ́ni níta. Ẹ tẹ́ bá ti náà bẹ́ẹ̀ lè ṣe ariwo yẹn pọ̀ ń disturb wa. Torí a ní kẹ́ kàn sí ẹ̀ gbọ́, a ní kẹ́ ka kínní. Ẹ mẹ́sẹ̀jì àmà bá ètò lọ. Wọ́n fẹ́ sọ pé kẹ́ láàárín ẹ̀mọ́ ká àbájáre. Ọdún kan gidi kan sọ. So ṣé ká ka nǹkan tá a fẹ́ kà fún yàrá ṣẹ́ṣù wà ń bẹ̀? Bẹ́ẹ̀ ni. Nípa wọn ní tí ọmọ wọn ò bá ṣe Islam wọn ní kó má bá yẹ ẹ̀ṣẹ̀ jẹ́ kàkà fún wọn. Tó bá rí Muslim tó bá ní rọ́là ń pa ó lè wá sókè òkò wá torí ìyàwó ẹ̀ wọ́n máa fi Islam lé lálẹ́. Àwọn tó mọ̀ wá mọ̀ pé àparọ́ rí ń bì náà. So ìyàwó ẹ̀ máa fi Islam lé lálẹ́. All believers. Ẹ̀yin Mùsùlùmí òdodo. Do not take your parents and siblings as trusted allies. Ṣé gbọ́ tí ìyá rẹ bàbá rẹ gbogbo àwọn ẹbí ẹ tí wọn bá ti ṣe Islam má ṣe bá wọn ṣe má mú wọn lọ́rẹ̀ẹ́ ayọ̀ rẹ mú. If they choose disbelief over tí wọ́n bá ti lọ́wọ́n ṣẹ̀sìn Islam tọ́lọ́wọ́n ò ṣe. And whoever of you does so. Èyíkéyìí ìwọ tó wá lọ bá bàbá ìyá ẹ ọmọ ẹ ìyàwó ẹ ní ọkọ ẹ ní lọ́wọ́n ṣe Islam tó bá ti. Ṣé n kọ́lẹ̀ ó kẹ́ fún wọn ní báyìí sìn 58:22. Ẹ sọ fún wọn kọ́kọ́ ní ilẹ̀ Quran 58:22. Èèyàn kan náà ní olórin ẹ lè send request. Ẹni tó bá ní rọ́là ń pa kó send request. Ẹ send request kẹ wá sókè olórin. Olórin ẹ wá sókè ẹ lè send request. Quran 58:22. You will never find a people. Allah àti Muhammadu ní pé ẹ̀ ní rí àwọn Mùsùlùmí kan o. Who truly believe in Allah and His messenger. Tí wọ́n gbàgbọ́ nínú Allah àti Muhammadu. Loyal to those who defy Allah and His messenger. Kí wọ́n wá lọ máa fẹ́ràn àwọn tí wọ́n ṣẹ̀sìn Islam tí wọ́n gbà Allah àti Muhammadu. Even if they were their parents. Ẹ gbọ́ ó ní kò bá jẹ́ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ẹ máa gbọ́ o. Their children. Kò bá jẹ́ ọmọ ẹ tí ó bá ti ṣẹ̀sìn Islam kò bá jẹ́ ọmọ ẹ ní ó ṣe bàbá ìyá ẹ ní ó ṣe. Their siblings. Àwọn ẹbí ẹ mọ̀lẹ́bí alábàátán ẹ. Or extended family. Gbogbo ẹbí pátápátá tó bá ti ṣẹ̀sìn Islam kí lálá sọ ní pẹ́ kó rí àwọn. Ẹ̀yin Mùsùlùmí òdodo yìí o. Allah has instilled faith in their hearts. Allah lóhun ti rọ ìgbàgbọ́ sí yín ní ọkàn. And strengthened them. Òun dẹ̀ ti lé ọkàn yín pẹ̀lẹ́mí burúkú ẹ̀mí Allah òun ti lé ọkàn yín. From him. Pẹ̀lẹ́mí burúkú òun ti lé ọkàn yín òun ti sọ. He will admit them into garden under which rivers flow. Ó lóhun á fi yín sálùjọ náà níbi tí omi ti ń ṣàn omi ṣẹlẹ̀ to stay there forever. Ẹ wà ń bẹ̀ títí ayérayé. Allah is pleased with them and they are pleased with him. Allah ní òun ṣe ti yẹn iná dẹ̀ ṣe tòun.
they are the party of Allah. Indeed, Allah's party is bound to ó lè ní succeed. ẹgbẹ́ Allah dẹ̀ ló jáwé olúborí ṣe ti rí bẹ́ẹ̀ ó ní kọ́kọ́ ríra ẹni tí ó bá ti ṣẹ̀sìn Islam. So Mr. Olúrin ẹ̀ka alẹ́ ẹ̀ lè ṣe máìkì ní ẹni irọ́ là ń pa so kẹsọ ibi láti parọ́. Àwọn ms yẹn ìtùkùfù ló ń tú irọ́ ó yá ó ti kàn yín báyìí ó yẹ ẹ̀ka kẹ́ẹ̀tù àdìgbà gan ó yá Mr. gan. Hello. Hello. À ń gbọ́ yín sáà à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. Ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ? Okay. We have been trying to send the request to be added to the board. But ó dàbí ayé pé the only way we can get your attention is just to say something that will make you to. So like I said, the request. À ń gbádùn program yín gan. You are liberating a lot of people. I'm telling you. So we ajẹ́kọ́ yìí ṣetán wọ́n ní àwọn fẹ́ wá sókè pé kí ló ń sọ bá má já wọn wọ́n ní pé àwọn máa ń fẹ́ wá sókè pé bọ̀ wọn kì í gbé ọ̀wọ́n request pọ̀ ni wọ́n wá ní òun làwọn fi sọ̀rọ̀ pé irọ́ là ń pa kọ́ lè bá gbé ọ̀wọ́n wọ́n dẹ̀ ń kí wa ajẹ́kọ́ yìí ṣetán. ẹni tó já wọn bọ́ọ̀yìn ò ṣe dáadáa náà. mi ìmọ̀ tó mi ẹ̀ṣẹ̀ṣẹ̀ mi ẹgbẹ́ wọn Mr. Olórin ẹ send request padà. Mr. Olórin Mr. Olórin àkànbí wọn ní ọ̀nà tó fẹ́ mọ ní pé ànábì ibi tó ti bá òkú sùn. òun síwà tí mo mọ ní ìgbélé ayé ẹ̀ láyé. ẹ má bínú ẹ ká. wọn síbẹ̀ tó bá ti wà ń bẹ̀ kọ́ ṣe àì ẹ má máa já wọn yẹn. tó já wọn ṣá mo wà ń kọ. irọ́ ló ti wọlé. irọ́ lẹ̀ ń pa. kò sí ìyá wa kò sí wà gidi kankan tí Muhammadu gbélé ayé ẹ lè rí kò síbi tẹ́tí fẹ́ rí. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. a máa gbé wọlé nísìnyẹn ṣe sùúrù. ms afa ìsọ pé lọ́la pàṣọ afa ẹ lè bá wa sọ sí nǹkan tó bá jẹ́ rọ́ṣẹ̀ gẹ̀ ẹ sọ káwọn èèyàn gbọ́ ẹ ṣe. wẹ́nà torí ìtọ́lọ́run fi dá méjì. wọ́n ṣe wá sí sọ dáadáa tí Muhammadu ṣe wá ṣe wá sí. afa ẹ máa gbọ́ ní ìgbà wọn ṣe sí ìyàwó tó wà lókè wọ́n fẹ́ fi Islam lẹ̀ so tẹ bá lè sọ̀rọ̀ kọ́ má lè fi Islam lẹ̀ kẹ́ sọ àti ní Muhammadu ṣe dáadáa kankan tẹ́yìn bá rí dáadáa tó ṣe ẹ lè sọ ẹ ṣe pẹ̀lẹ́ rí ni o. Ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ṣe ìwé alukur'an. Allah ló sọ̀rọ̀ ní Quran sàkínṣọ́ lọ́hùn. lóra Allah ń bá wa sọ̀rọ̀ tí ó wà tó ti ń jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tí ń ṣe alukur'an ń bá wa sọ̀rọ̀ ó ní summa bukumun umuyun fahum la yurji'un Ọlọ́run ó di etí wọn ojú wọn ó sì di etí wọn ó di kódà àwọn ò ní rí náà. ṣe mọ báàsì tí wọ́n sọ ní ṣe mọ báàsì yẹn ẹran tí báàsì yẹn sọ. ní wọ́n bá ń bá wọn sọ wọn ò ní gbọ́ tí wọ́n bá ń fi hàn wọn ojú wọn ó fò. nǹkan tá a bí ní kẹ́ ẹ sọ ẹ sì fi súnmọ́ bukumun ikunmu ló wà ní mú àlá kò mọ bóyá fẹ́ sọ ẹ débi ẹ wà láwùjọ kàtà ti má láti mọ̀ mọ́. èyí tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé torí èèyàn lọ́lọ́run fi dáná. ibo ni náà yẹn wà ẹ lọ kó sí náà ẹ̀yin àpòdà kò síbi tí náà ti lè jó kọjá ayé yìí àwọn bí ẹgbẹ́ Mr. Olórin yẹn wọlé padà kò síbi tí náà ti lè jó kọjá ayé yìí náà àwọn àpòdà Mr. Olórin ẹ kalẹ̀ o à ń gbádùn program yìí gan ni ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá òun lọ́pọlọ ẹ ti lọ lórí ẹ̀sìn yìí àwọn ẹlòmíì ti fi ṣe do or die ṣùgbọ́n ọmọ inú mi máa dùn tẹ́ bá tẹ̀síwájú so that you can possibly liberate people that are still in the bondage of religion ẹ̀sìn yìí ó ti jẹ́ kí àwọn èèyàn gan kọ́pọ̀lọ́ wọn ti wà deformed ṣòye yín Ọlọ́run máa fún yín ṣe o kódà ojoojúmọ́ every time la máa ń listen to program yín and you are doing a great job to make sure that a lot of people are free from this savagery ẹjọ ẹ ṣe gan ni à ń gbádùn program yín ṣe rí anybody tó bá ti ń bá yín drag too far ẹ disconnect ẹni yẹn ìyẹn tí ẹ̀mí ẹ̀ ò bá bọ́ sínú ẹ̀sìn yẹn Ọlọ́run á la ojú ẹ̀ lọ́jọ́ kan a dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ tẹ̀ ń ṣe gan ni o Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí wọ́n wá gba ilẹ̀ wa wọn ò ní gbà àṣà wa lọ́wọ́ wa lágbára Ọlọ́run àwa la máa borí wọn ẹ ṣe gan ni o. ẹ ṣe gan Mr. ẹ kalẹ̀ ẹjọ́ yẹ kí n sáré sọ̀rọ̀ ẹ̀hún kọ́rọ̀ tí mi ò kí ń pẹ́ ẹ kalẹ̀ gbogbo ilé olówó Èkó ms dabat everybody ṣe rí tẹ bá tẹ ṣe ń ka kínní yìí ó máa ń mi mọ somehow ìrú kan máa ń bà mí fúnlẹ̀ Yorùbá because ó dàbí pé we don't know how far this religion has really taken our land ṣé mo kínní yìí ó dàbí pé àwọn Fúlàní àáfàá yẹn
àwa Yorùbá wọ́n rí pé because most of us are well educated wọ́n rí pé the only way tó fi lè wọlé sí wa lára ni pé kí wọ́n attack nǹkan tó wà very important sí wa which is education, our culture and our dressing. Ibi education àwọn èèyàn wọ́n ti kó sí wọn lórí káwọn ọmọ máa lọ ka kéwú kán lo 15 years nílé kéwú wọn ò ní lọ sí school gidi tẹ bá dé Èkó sí yìí nígbà táwa kéré ní 30 something years ago yes àwọn ọmọ ọ̀tá wà bọ̀ ṣé èrè títí ọmọ ọ̀tá fi pọ̀ lẹ́kọ̀ọ́ la wá rí àwọn ọmọ ọ̀tá ń sìn because ẹ bá lọ wo majority àwọn ọmọdé gbogbo àwọn ọmọdé tí wọ́n tó ń ṣetán nílé kéwú in thousands tí wọn ò rí kankan fi ṣe bí wọ́n ṣe balẹ̀ Haúsá jẹ́ tí àwọn ọmọ wọn ń tọrọ kiri tí wọ́n di oníbàárà bẹ́ẹ̀ náà ṣe fẹ́ àtàkì àwọn ọmọ Yorùbá àwọn èèyàn wa òde tí ì lajú wọ́n ń gba orúkọ mọ́mì kan ń béèrè lẹ́ẹ̀kan wọ́n ní orúkọ wo la fẹ́ máa sọ àwọn ọmọ kí ni yẹn bà mí lọ́kàn jẹ́ pé how can you be asking that such a question báwo la ṣe ń sọ àwọn Yorùbá wọn ní ilé là ń wò ká tó sọ ọmọ lórúkọ ó ní bá ṣe ń sọ ọmọ wa lórúkọ náà ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ tá máa sọ ọmọ lórúkọ ẹni tó bímọ lákòókò tí nǹkan increase a máa sọ wọn lọ Olúwabùkọ́lá Olúwabùsọ́lá Yomi kún ire wa mi wá oríṣiríṣi orúkọ àwọn ọmọ tó ń bí nílé aládé ó ní bọ́n ṣe ń sọ wọ́n àwọn ọmọ tó ń bí nílé ajagun ó ní bọ́n ṣe ń sọ wọ́n àwọn èèyàn wá ń béèrè ń sìn pé orúkọ wo la fẹ́ máa sọ èrí pé wà discerning ó wà so ṣébi tó ń bá wa dèrè ẹ̀yin èèyàn wa ìlàjú káwọn ọmọ yín má bàa máa lọ di atọrọjẹ nílẹ̀ Ìgbò because ṣe mọ̀ pé àwọn ọmọ Haúsá ni wọ́n di marriage tó wá ń ṣe àwọn tó wá ń tọrọ jẹ́ ńlẹ̀ Yorùbá nígbà tó ti ní káwọn ọmọ ti yín má kàwé tí wọ́n ní tó ń waste life wọn kọ́ lọ máa ka kéwú fún 10-15 years ẹ ti mọ nǹkan tó máa gbẹ̀yìn wọn wọ́n ní kẹ́ má sọ àwọn ọmọ yín lórúkọ Yorùbá ẹ̀ ń sọ wọ́n lórúkọ Lárúbáwá not knowing pé orúkọ àwọn ṣìgìdì wọn orúkọ àwọn èrè wọn tí wọ́n ti ń jẹ́ kí Muhammed kan tó gbé Islam dé òun lẹ̀ ń jẹ́ àwọn orúkọ burúkú èmi ìjìnú yín jẹ́ bànújẹ́ èmi ń jẹ́ síbí mọ orúkọ tí ẹ̀ ń jẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní lọ yí gbogbo àwọn ọmọ yín lórúkọ padà ẹ wo bí tó ti ń àtàkì wa àwọn Fúlàní wọ́n mọ̀ pé we respect our culture we respect our parents so much wọ́n gbé àṣàkáṣà dé kọ́ ọmọ má kúnlẹ̀ kí ìyá ẹ̀ kọ́ ọmọ má dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀ kẹlẹ̀ wípé wọ́n mọ̀ fẹ́ máa wá àtàkì wa nílẹ̀ Yorùbá ni adẹ̀lá ojú wa sílẹ̀ báyìí ẹ fẹ́ káwọn àwọn tó jẹ́ pé alábàárù la mọ̀ wọ́n sí nígbà táwa kéré àwa máa ń fún wọn wọ́n máa gbé báàgì sẹ́yìn aṣọ àlùkù la máa ń fún wọn oúnjẹ là ń fún wọn àwọn náà ti wá fẹ́ máa wá control wa nílẹ̀ wa ẹ̀yin tẹ́lẹ̀ pera yín ní Muslim ẹ la ojú yín sílẹ̀ báyìí wọ́n fẹ́ bà yín láyé jẹ́ wọ́n fẹ́ bà àwọn ọmọ yín láyé jẹ́ wọ́n fẹ́ sọ àwọn ọmọ yín dàtọrọ jẹ wọ́n fẹ́ sọ wọn dò ní bára ẹ la ojú yín sílẹ̀ ẹ lọ wọ́n tẹ̀ ti ń pariwo fún yín ẹ lọ kọ́ àwọn ọmọ yín kúrò nílé kéwú ẹ bẹ̀rẹ̀ sí ní yí orúkọ àwọn ọmọ yín padà sí orúkọ Yorùbá mo sọ sórí kan gbà kan àyàn kan tó fẹ́ deport tó jẹ́ pé first name orúkọ Muslim second name orúkọ Muslim wọ́n gbé lọ sí Libya ó dé Libya ló ń sunkún ló wá bó ṣe máa dé ilẹ̀ Yorùbá because orúkọ ẹ̀ ni wọ́n wo orúkọ ẹ̀ kò sórúkọ tó jẹ́ orúkọ Yorùbá kò sórúkọ tó jẹ́ orúkọ Nàìjíríà nínú orúkọ ẹ̀ àwọn Somalia nísìnyí náà ti wà confused wọn ò mọ̀ bóyá Arab ni wọ́n ò mọ̀ bóyá Africa ni wọ́n because Arabic náà ń sọ gbogbo orúkọ wọn orúkọ Muslim ni ṣé ibẹ̀ yẹn fẹ́ bá yé ara yín jẹ́ dèrè ẹ wọ aṣọ burúkú tẹ̀ ń wọ̀ níbo ni wọ́n ti ṣe aṣọ Islam a ní àwọn aṣọ tiwa tó buyì kún wa ẹ wọ àwọn aṣọ burúkú tẹ̀ àwọn èèyàn wa ń wọ̀ kiri títì nsìn tí wọ́n á múra bí eégún kùnúkó wọ́n á múra bí ẹni tó ń ṣọ̀fọ̀ ní gbogbo ìgbà nígbà tá a láṣọ tiwa tó buyì kún wa ẹ̀yin ọmọ Yorùbá ẹ lajú Ọlọ́run ló gbà àwọn ms bàbá àwọn olówó Èkó dìde wọ́n ń ṣí wa létí ikú nísìnyí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn Kwara tẹ́lẹ̀ àwọn ọmọ Kwara wọn á máa bòsì Fúlàní làwọn ìdajì Kwara ló ti empty báyìí ṣé ńgbà tí wọ́n ń pa wọ́n ṣé wọ́n pa wọ́n Muslim Yorùbá tó wà ń bẹ̀ náà kó tó wá ṣẹlẹ̀ sí wa ń sìn yìí kí a tó di àwọn ará Israeli àwọn Turkey gbogbo wọn tí wọ́n ti gbalẹ̀ àwọn Egypt wọ́n ní ti ẹgbẹ́ káyọ̀ tẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run ms bàbá olówó Èkó gbogbo yín tẹ̀ ń ṣe adúpẹ́ lọ́wọ́ yín o èmi náà mo yìí lẹ́gbọ̀n tẹ́ pé ó yìí wà nínú kíni ṣùgbọ́n láti gbà tí mo ti ń sẹ́ǹdì kíní ìsinsìn kò lọ sí mọ́ṣáláṣí mọ́ ẹ ṣe gan-an Ọlọ́run á túbọ̀ ràn yín lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ jẹ́ kétí àwọn èèyàn wa máa là kétí wọ́n là kan túbọ̀ gbọ́rọ̀ kọ́ lè mọ̀ pé àwọn Fúlàní tó ti wà láàrin wa ṣe é rọ́ ọmọ Fúlàní tó ní Yorùbá kíní kan ẹ ti rí pé Fúlàní ni ṣùgbọ́n gbogbo wọn ti gbọ́ Yorùbá wọ́n sọ̀rọ̀ àwọn lórúkọ Yorùbá wọ́n ti wọ̀ wá láàrin àwa ní ká jí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wa wọ́n mọ̀ pé nílẹ̀ Yorùbá Muslim wà láàrin wa Christian wà láàrin wa oníṣẹ̀ṣe wà láàrin wa adẹ̀ ń bára wa ṣe bí òṣùṣù ọwọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wàásù ẹ má bára yín ṣe mọ́ ẹ̀yin tó bá ti ṣe kinní kan ẹ má sìn ìyá yín ẹ má sìn bàbá yín àwa ní kó rí wa pé ká tètè jí ìṣe tó jù ni pé ẹ lọ kó gbogbo àwọn ọmọ yín kúrò nílé kéwú ẹ jẹ́ káwọn ọmọ yín lọ kàwé kán máa lọ sí skul gidi ẹ ṣé mo dúpẹ́ ẹ lè gbé mi bọ́lẹ̀. ẹ ṣé gan ma ẹ ṣé gan thank you very much so Bísóyè ìyá kún ìṣe wà ń bẹ̀ kún dòdò ń dá wà kún dòdò ń dá wà
Queen dòdò ń dá wà ṣe wà ń bẹ̀. Ẹ lè gbóhùn sókè Bísóyè. Sista Bísóyè ẹ gbóhùn sókè ẹ kálẹ̀. Ẹ káalẹ́ o, ẹ kú ètò náà. Ọlọ́run jẹ́ ká ní etí ìgbọ́ o, Ọlọ́run jẹ́ káwọn Yorùbá wa kí wọ́n gbọ́n o. Because nǹkan tẹ́ ń bá wa ṣe yìí, iṣẹ́ gidi ló wà lọ́wọ́ yín tẹ́ ń ṣe o. So bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn náà, àwa náà post ẹ̀ sáwọn èèyàn. So gbogbo àwọn èèyàn náà rí. Ṣùgbọ́n mo fẹ́ béèrè ìtumọ̀ orúkọ kan ní ìyàwó mi. Mariam ni orúkọ ẹ̀. Ìgbà tó wá ń sọ̀rọ̀ ní alẹ́ yìí, mo wá rò pé bóyá bàbá champion máa wà mẹ́ẹ̀ pé kí n tiẹ̀ mọ ìtumọ̀ Mariam. Orúkọ èmi gangan Waheed lórúkọ tó ń sọ èmi sọ pé mi jẹ́ Waheed mọ́. Torí ẹ̀ lẹ́ ṣe rí Bísóyè lórí. Kí ló dé tó ṣe gbé mi bọ́lẹ̀ lẹ́ẹ̀kan ìgbà tẹ́ ẹ fẹ́ bi mí léèrè tẹ́ ẹ ti jẹ́ ń dáhùn ẹ sì gbé mi bọ́lẹ̀ ẹ láìtì ayé ń bí. Bàbá yẹn ẹja gbọ́rọ̀ náà ẹjọ́ so mo fẹ́ mọ̀ túmọ̀ Mariam àti Waheed. Mo tẹ̀ ti cancel Waheed yẹn náà mi jẹ́ bẹ́ẹ̀ Bísóyè ni mò ń jẹ́ ṣùgbọ́n Mariam yẹn mo fẹ́ mọ̀ so ẹ má bínú. Waheed ẹni tó dá wà Waheed ẹ lọ change ẹni ẹ ti change orúkọ yín rẹ kò ní ìdìbò yẹn dìbò ó dà pé Mariam ìkorò bí nǹkan kan ló ń jẹ́ Mariam ẹ kì í check ẹ dà pé ìkorò bẹ́ẹ̀. Ìkorò náà ní ìkorò ló ń jẹ́ bẹ́ẹ̀. Máa ń kẹ́kẹ́ ìkorò like bí Bàlíkísì ṣe jẹ́ ìbànújẹ́ ni Mariam jẹ́ ìkorò. Zainab dẹ̀ jẹ́ igi. Zainab jẹ́ igi. Kí ni Zainab? Igi. Ya Nafisa òkúta. Kàfáyá it's okay ó ti tó. Kàfáyá dákẹ́ ó tó gẹ́. Kàfáyá ó tó gẹ́. Ọlọ́run ní ṣe mí ní kòrò mo ti gbọ́. Orúkọ ìtumọ̀ ènìyàn. Ẹ lọ change orúkọ yín sórúkọ Yorùbá. Inú ẹ̀ ń fún lásán láti gbé gbogbo ń tẹ̀ Zainab máa ní igi. Kí ló fún mi lásán láti gbé gbogbo ń tẹ̀ ìtumọ̀ rẹ̀ yẹn. Alo bí àwọn ọmọdé ń tọrọ jẹ ilé kéwú bó náà ń lọ. La ilaha illallah Muhammadu Rasulullah. Ọmọ òde. Ta ló tú fún yín pé gbogbo ń tẹ̀ ń sọ yìí. Bèrè bí Mr. Dauda yìí ní ìkọ̀tà fẹ́ sọ̀rọ̀ tó dá Alhaji Jankara Money lóhùn. Tó gáfà Ọlámídé mi rò báwọn tí ì ṣetán ṣẹ́gẹ́tì. Ẹ bèrè gẹ́gẹ́ bá fẹ́ bèrè lọ́wọ́ mi. Èmi náà sì ní bèrè tí bí. La ilaha illallah. Bí àwọn ọmọ tí ń tọrọ jẹ ẹ̀yin òbí tẹ̀ ń kọ́ ọmọ yín lọ lé kéwú ìwọ òbí tó bá fẹ́ kọjọ́ wájú àwọn ọmọ rẹ̀ orí báyìí kó wọn kó lè kéwú ẹ lọ wá ọjọ́ ọ̀la tó dáa fún àwọn ọmọ yín ẹ jọ ẹ ká àwọn ọmọ yín síbi bọ́ọ̀lù ẹ kó wọn síbi sport oríṣiríṣi boxing swimming. Tọrọ fún yín kú báyìí dé Ọlọ́run lórí iná ni gbogbo yín wọ̀ mo fi Ọlọ́run iná ẹjọ́ iná mo fi Ọlọ́run fi gbà Ọlọ́run fi epo iná kódà ayé yóò bàjẹ́ ẹ̀yin tẹ́ ń ṣòfò ẹ ti ṣòfò gbogbo yín yẹn. Ẹ wo bọ̀dá sí ń pínlẹ̀. Ó dùn Àkànbí ẹni tó pínlẹ̀ ọ̀hún dà ẹ̀dọ́ ẹni tó pínlẹ̀ dà. Bàbá fight wọ́n sáré. La ilaha illallah ẹ wá ń ṣe la ilaha Ọlọ́run fi gbogbo yín mọ̀nà torí ìtọ́rọ jẹ́. Afáfá búkú bàlá yìí mo fẹ́ sọ̀rọ̀ jàre à wọ́n fi ṣe é ni ṣé ìwọ ló ń pín náà bí. Kìí ṣe pé mo pín náà ẹ wọ iná ni tẹ́ bá fi lè kú báyìí tẹ́ bá kú sí kébìlì báyìí ẹ wọ iná fi Ọlọ́run fi gbà tẹ́ ẹ bá wọ iná tó bá dijọ́ àlìkíyàmọ̀ ẹ bá mi fọ́ tó bá dijọ́ àlìkíyàmọ̀ ẹ bá mi fọ́ tẹ́ ẹ bá wọ iná fi Ọlọ́run tẹ́ bá fi lè kú báyìí tẹ́ ẹ bá wọ iná gbogbo yẹn tó bá dijọ́ àlìkíyàmọ̀ tẹ́ bá mi fọ́ sẹ́lẹ̀lẹ̀ la ilaha illallah Muhammad. Ayé máa padà bàjẹ́ ni. Ìwọ ló máa wọná. Ìyá wọn ló àwọn ẹbí ẹ̀ ń gbé. Tí wọ́n ti lọ sínú náà yẹn ò ti dé ni nítorí wọ́n kọ sínú ìwé fún ẹ ló kà ibi táyé lajú dé ìwé wa ronú fún ẹ Ọlọ́run kan máa wọná níbo Muhammadu wà. Bàbá Muhammadu bẹnu ná ìyá Muhammadu bẹnu ná àbútọ́ ìdílé tó jí aláàánú Muhammadu bẹnu ná Muhammadu orí wọn gbà kalẹ̀ síwọ aláwọ̀ dúdú ni Muhammadu ọgbà tó gbédè rẹ̀. Ẹ jẹ́ ronú lórí gbogbo kan tẹ́ bá ń ṣe. Sista Esther gbóhùn sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mọ̀. Ẹ kú àtàrọ. Ọlọ́wà kò ní lọ. Bọ̀ wọ́n ti gbé wá ń bòbò jìnnà o. Àgbẹ̀mọ́ra ìpọ̀ kọ́lọ́run ṣàánú wa. Because a ti lọ fà gangan. Kó tiẹ̀ tó di pé kíní báyìí wọ́n ti mú èmi rìnrìn àjò jìnnà.
èmi ti lọ bá àfáàrí pé nípa ṣọ́ọ̀bù mo gba ṣọ́ọ̀bù báyìí pé a ní di prayer sí ṣọ́ọ̀bù àfáà dẹ́n sọ pé gbẹ́rẹ́ ni ọ̀rọ̀ mi kàn ó lé mi àtọkọ mi máa sí gbẹ́rẹ́ àfáà ni ìmáàmù ó bọ́kọ mi sí ti tiẹ̀ ó gbé fọkọ mi kókó lọ́bí mi náà sí ti tèmi lé àbí ìpáyé mi padà tún bá ayé ọ̀tá mi bàjẹ́ sí lọ́dún tí mò ń sọ ẹ̀yìn. ibo ni wàá sín gbẹ́rẹ́ yẹn sí ẹ má bínú ọ. ó wà lápá mi yóò ti parẹ́ ní tí mò ń sọ ti lé 15 years sí gbogbo apá gbogbo tán gbogbo ẹsẹ̀. ó yà torí pé ó jápá náà jí ní kọkọ yín bá yín sin ká níbò míì ni òun ló máa sin fún yín. ìjọ yẹn mo ti wò báyìí pé ẹgbà ò kí ni ìtumọ̀ gbogbo ilé mẹ́rin mi wá ra kùránì yorùbá torí mo lọ lé kéwú díẹ̀ mẹ́rin mi ra kùránì yorùbá so gbogbo nǹkan tó bá ní káàkà yẹn tí wọ́n máa kà ní prayer àwọn tó máa ń lọ tí wọ́n máa fohùn dundun kà níjọ́ mo ti ní kí n tiẹ̀ kà ní yorùbá pé yorùbá mo tiẹ̀ fẹ́ fi máa bá ọlọ́run sọ̀rọ̀ ní tí mo sọ yìí ti pẹ́ o mo wá ra ìpè kí ni ìtumọ̀ gbogbo ilé èwo mo fẹ́ sàmì sí ibibẹ̀ èwo mo fẹ́ máa tí wọ́n á ní kẹ́ka 333 kìnnìkan kìnnìkan àṣẹ all na story